أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم افتح لنا علم كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة اللهم آمين. الله إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبتل لكلمة الله ذلك هو الفوز العظيم. بسم الله يقول الله في فضيلة الشيخ الإمام البصيري ونقول بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله lílá fi ìsájà àránṣẹ́ ọlọ́run kó máa bá gbogbo ojú tó ń wò wá àti ìjọba Global Dahiratu Dhikrlahi wallahu ya'simuka minan nas. bismillahir rahmanir rahim lílá fi Quraysh lílá fi imrilata sitai wasayfi fala abdu rabba azal bait allazi at'amahum min ju'in wa amanahum min khawfi. bismillahir rahmanir rahim iza ja'a nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اسمع بي كل توبي then on wa Facebook mo rí bí mi rí Facebook fi lórí ẹ̀. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. wọ́n ní ká sọ̀rọ̀ nípa oògùn ṣíṣe àti àwọn fake sheik. oògùn ṣíṣe àtàwọn fake sheik ni wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí. ọlọ́run ọba ń sọ fún wa ní súrátù Bákọ́rà ó ní wa attaba'u ma tatlu shayatinu ala mulki Sulaimana wa man kafara Sulaimanu walakina shayatina kafaru yu'allimuna an-nasa sira wa man unzila ala al-malakaini bi Babila Haruta wa Maruta وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر فيتعلمون ما منهما من يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من ألك ولا بئس ما شروا به أنفسهم لو كانوا يعملون. àyà ti tírìtì ẹ̀ púpọ̀ tọ́lọ́run bá ń sọ fún wa nípa
Ànábì wa Sulaimana alayhi salatu wa salam tó ń sọ fún wa pé nípa oògùn ṣíṣe, àmọ́ kìí ṣe bẹ̀yẹn la fẹ́ lọ lónìí. Ọlọ́run ọba ó ń sọ fún wa ní àyà nínú Al-Qur'ani pé wal asri innal insana lafi khusrin illa allazina amanu wa amilu solihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabri. Al-Qur'ani sọ fún wa pé wal asri tó bá di àwọn àkókò kan ní ìrọ̀lẹ́ ayé tọ́lọ́run bá mí a ti wà ń bẹ̀ báyìí. Àwọn àkókò tá a sọ yìí wàlà ásírì tó bá di àkókò ìrọ̀lẹ́ ayé yányán, Ọlọ́run bá ní pé kí ni innal insana lafi khusrin. Ẹ máa rí gbogbo àwọn èèyàn yányán, àtọmọkéwú, àtàfà àṣéwù, àtàfà ìmámù ṣọ́ọ̀ṣì, àti àfà oníjàlàbí, àtàfà àtẹ̀sírì, gbogbo àwọn àfà yíyányán àti àwọn èèyàn àti mùsùlùmí àti mùsùlùmọ́ lọ́kùnrin lóbìnrin, innal insana lafi khusrin. Gbogbo àwọn èèyàn pátápátá wọn máa bẹ nínú òfò, nínú wàhálà, nínú irọ́, nínú ìdààmú, nínú ká ṣe mọ̀náfìkì fúnra wa, nínú ká máa hùwà ìbàjẹ́. Gbogbo àwọn èèyàn yìí máa bẹ nínú ẹ̀, gbogbo máa bẹ nínú òfò, kò ní sí àánú mọ́. Ọlọ́run bá wá ní kí ni o illal lazina amanu. Táìmù yìí tó bá dé, àwọn wo ni ò ní sí ń bẹ̀ illal lazina amanu, àyàfà àwọn tó ṣe pé kí ni àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo. Ìdí tá fẹ́ lọ síbi tọ́pìkì oògùn tí wọ́n fún wa nìyẹn. Ìgbàgbọ́ òdodo, ṣẹ́ni tó nígbàgbọ́ òdodo ṣó ń ṣe oògùn, ṣó ṣe nǹkan tó gùn tó ń lani lóògùn. Ṣáfà tó jẹ́ onígbàgbọ́ òdodo ṣó lè ṣoògùn nínú ẹ̀sìn Islam. Ṣé ìmáàmù lè ṣoògùn nínú ẹ̀sìn Islam? Ṣé mùkádàmù lè ṣoògùn nínú ẹ̀sìn Islam? Ṣé mùmíní lè ṣoògùn nínú ẹ̀sìn Islam? Ṣé mùmínà lè ṣoògùn nínú ẹ̀sìn Islam? Irú oògùn wo ni má dàpọ̀? Ọ̀tọ̀ ló oògùn wòsàn. Gbogbo ìgbà la máa ń gbé kèsì yìí wá. Má sọ pé a sọ̀rọ̀ nípa oògùn wòsàn, à ń sọ̀rọ̀ nípa oṣólẹ̀, à ń sọ̀rọ̀ nípa àwúre, à ń sọ̀rọ̀ nípa ìmùlẹ̀ ayé, à ń sọ̀rọ̀ nípa ìyọnu ayé, à ń sọ̀rọ̀ nípa ọṣẹ ìtajà, àbí à ń sọ̀rọ̀ nípa oògùn owó, à ń sọ̀rọ̀ nípa oṣó tútù, à ń sọ̀rọ̀ nípa oṣó gbígbóná, à ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí là ń sọ̀rọ̀ nípa ẹ̀. À sọ̀rọ̀ nípa diabetes, a sọ̀rọ̀ nípa kánsà, a sọ̀rọ̀ nípa orí fífọ́, a sọ̀rọ̀ nípa inú rúnrún. Má dàá pọ̀. Ọlọ́run bá wá ní innal insana lafi khusrin illal lazina amanu wa amilu solihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabri. Illal lazina amanu, àyàfà àwọn tó bá jẹ́ onígbàgbọ́ òdodo, wa amilu solihati, àwọn lẹ́yìn tó bá jẹ́ àwọn tí ò ní sí nínú òfò, tí wọ́n ní sí nínú wàhálà ìgbẹ̀yìn ayé, tí wọ́n máa kírun fáwọn Ọlọ́run tó ìrun wọn máa jẹ́ ìtẹ́wọ́gbà, tí wọ́n máa gbààwẹ̀ fáwọn Ọlọ́run tí àwẹ̀ wọn máa jẹ́ ìtẹ́wọ́gbà, tí wọ́n máa yọ sàká fáwọn Ọlọ́run tí sàká wọn máa jẹ́ ìtẹ́wọ́gbà, tí wọ́n máa ṣe gbogbo àwọn iṣẹ́ tá a bá ní kó pa wọ́n láṣẹ. Àwẹ̀ ní Mẹ́kà lílọ ni, ájì lílọ ni, umura lílọ ni, tí wọ́n máa ṣe gbogbo nǹkan wọ̀nyí tí àwọn Ọlọ́run á dẹ̀ máa tẹ́wọ́gbà. Àwọn tó máa jẹ́ bẹ́ẹ̀ ni illal lazina amanu, àwọn tó gba Ọlọ́run ọba gbọ́ lódodo, wa amilu solihati, tí wọ́n ṣiṣẹ́ dáadáa. Ẹ gbọ́ irúṣẹ́ dáadáa wo ni? Àfà tó ń lo woman party ó ṣiṣẹ́ dáadáa, kò ń ṣe amalu soliha nìyẹn. Ìwọ ọmọ ìjọ tó ń wògùn owó kiri, kì í ṣe amalu soliha nìyẹn. Ìwọ mùmíní tó ń wá wàhálà kiri, kì í ṣe amalu soliha nìyẹn. Ìwọ gbogbo àwa tá ń bẹ nínú Islam tá ń ṣiṣẹ́ burúkú, tá ń wògùn owó, tá ń wá nǹkan tó lè yí kádàrá padà, tá ń fèèyàn ṣòwò, tá ń fàfin ṣòwò, tá ń fàbùkẹ́ ṣòwò, tá ń rin àwọn ìrìn tí ò tọ́ nínú Islam, tá ń kọjá ẹnu àlà Ọlọ́run ọba, tá ń kọjá ẹnu àlà òjíṣẹ́ Ànábì wa Muhammadu tọ́lọ́run ọba rán sí wa, tá ń kọjá ẹnu àlà ẹ̀ sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run ọba ní pé kí ni wa amilu solihati, àwọn tó ń ṣiṣẹ́ dáadáa, wa tawasaw bil haqqi, àtàwọn tó ń sọ òdodo ẹ̀ náà fẹ́ sọ ń sìn, wa tawasaw bis sabri, àtàwọn tó ṣe kí ni o tí wọ́n ní sùúrù. So àyà táwa lọ sí ibi táwa lọ nísìn tí a fi mọ̀ pé Ọlọ́run ọba, àyà tó ti kà síwájú fún wa yìí tó ń sọ fún wa pé illal lazina amanu wa amilu solihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabri. Àfà mélòó ló ń sòdodo mọ́? Àfà mélòó ló ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba? Àfà mélòó ló ń ṣiṣẹ́ dáadáa nínú ẹ̀sìn?
kápápọ̀ mùsùlùmí mélòó ló ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba, mùsùlùmọ́ mélòó ló ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba, mùmìnì mélòó ló ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba, mùmìnà mélòó ló ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba, mùsùlùmí mélòó náà ló ń ṣe kí ni, ló ń sọ òdodo. Àwa mùsùlùmí à ń parọ́, irọ́ wa pọ̀ jù, ẹ̀rí fíù nínú wa náà ló dúró déédéé. Ayé náà ti wá bàjẹ́ especially nílẹ̀ Yorùbá. Oògùn ò sí nínú ẹ̀sìn, kẹsọ́jù bẹ́ẹ̀ lọ àní fi yín lọ́rùn sílẹ̀ láyọ́wọ́ ka àyà àkọ́kọ́ yẹn fún wa. Kò sí nǹkan tó ń jẹ́ oògùn nínú ẹ̀sìn, ẹ jẹ́ ká wò ó wò. Ọ̀dọ̀ Ọlọ́run ọba ni ká máa darí kádàrá wa sí. Èyí tó dẹ̀ bàjẹ́ nínú kéèsì púpọ̀ jù òun náà ni àwọn àáfàá. Most of them àwọn àáfàá àwọn ni ọ̀dọ̀ wọn ni wàhálà wà jù, torí pé àwọn ni wọ́n ń jíṣẹ́ Ọlọ́run fún wa. Ṣùgbọ́n most of àwọn àáfàá tẹ́ wá ń wò yẹn, especially àwọn àáfàá ilẹ̀ Yorùbá, a máa ń kì í ṣe gbogbo wọn o, but most of àwọn àáfàá ilẹ̀ Yorùbá wọ́n máa ń tàn wá púpọ̀, especially àwọn tó náà ti di ṣéwù àáfàá ṣéwù, àwọn àáfàá tó náà ti di ṣéwù, kì í ṣe gbogbo wọn o, but most of àwọn àáfàá out of 100% gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá, ká sọ pé 90% virus ni wọ́n, ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ láyé. Àwọn náà dẹ̀ ń kó àwọn èèyàn ṣìnà jù, àwọn ni wọ́n ní sòdodo. Can you imagine káyì máa rí àwọn àáfàá ilẹ̀ Yorùbá pé wọ́n sọ pé ògùn àánú ẹ̀sìn kì í ṣoògùn òsàn mú sọ o, tí wọ́n dẹ̀ testify sí. Àwọn àáfàá yìí ló ba ayé jẹ́ jù. Ẹ rí pé tẹ bá rí gbogbo most of àwọn àáfàá wọn yẹn sìn, àwọn ọmọ tó ń tẹ̀lé wọn náà wọ́n tún ń ré pa sórí ọwọ́ wọn. Ẹ wo gbogbo àwọn àáfàá jàǹkànjàǹkàn ńláńlá tí wọ́n mú lórí nǹkan tí ò dáa, ta máa ń rí lórí social media. Ẹ wo àwọn ọmọ míì tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà, ẹ ti understand. Àwọn àáfàá wọ̀nyí dẹ̀ ni wọ́n á dẹ̀ jáde wọ́n á ṣe lecture torí pé kí ni wọ́n believe pé kò sẹ́ni tó lè mú wọn. Ọlọ́run lè mú yín, ẹ sọ̀rọ̀ Ọlọ́run ọba fún yàn, ẹ kúrò láyé lọ́jọ́ kan, ẹ sòótọ́. Gbogbo yín mọ̀ pé kò sóògùn nínú ẹ̀sìn, àmọ́ bí mo ṣe máa sọ pé àwọn àáfàá ló parọ́ jù nílẹ̀ Yorùbá yẹn, bẹ́ẹ̀ náà ni mo ṣe máa sọ fún yín lónìí pé kò sẹ́ni tó láìpẹ́ owó tó àáfàá ilẹ̀ Yorùbá. Ó dijọ́ táfàá ilẹ̀ Yorùbá bá ti gbọ́kàn kúrò níbi owó àádà alákòmùtà kásòrò àtàsòrò tó múlẹ̀ mọ̀kọ́bẹ̀ kó tó di pé ẹ̀sìn wọ́n máa sọ òótọ́ lórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá. If not, wọ́n ní sọ òótọ́ torí gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá yẹn ló fẹ́ràn owó. Wọ́n lè àáfàá mi lè kú torí owó, àáfàá tó ń jà fún oúnjẹ, àáfàá tó ń pààyàn torí owó. Confirm ni mo sọ fún ẹ, àwọn àáfàá tó ń pààyàn torí owó ń bẹ, àwọn àáfàá tó ń pààyàn torí pé káwọn náà lè dèèyàn ń bẹ, àwọn àáfàá ló ń lu àwọn èèyàn ní jìbìtì jù nínú ayé. Ọlọ́run bá wá sọ fún wa ní Suratul Kahf, ó ní qul law kana al-bahru midadan li kalimati rabbi lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi wa law ji'na bimithlihi madada. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا. Ọlọ́run bá ń sọ fún wa ní Suratul Kahf, Ọlọ́run bá ní qul law kana al-bahru midadan li kalimati rabbi. Tẹ́ bá mú gbogbo odò ayé pátápátá tẹ́ papọ̀ yányán, tẹ́ wá sọ gbogbo odò yẹn tẹ́ sọ di tàdá, tí gbogbo odò ayé àtọ̀kun ni, àtọ̀sà ni, àti ọya ni, àti ọba ni, gbogbo odò ayé yányán, ẹ pa gbogbo wọn pọ̀ kó dẹyọ kan, kó wá ṣe kí ni, kẹwàá sọ di tàdá tá fi ń kọ nǹkan, kẹwàá mú kálámù tá fi ń kọ nǹkan. Gbogbo odò yìí ti di tàdá, ẹ wá mú kálámù, ẹ wá máa fi pọn gbogbo odò tó di tàdá yìí, ẹ máa fi kọ ọ̀rọ̀ èmi Ọlọ́run ọba. Ọ̀rọ̀ èmi Ọlọ́run ọba ìṣẹ́kù, gbogbo odò yìí á ti gbẹ. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Lanafidal bahru qabla an lanafidal bahru, odò yìí á ti gbẹ qabla an tanfada kalimatu rabbi, ọ̀rọ̀ Ọlọ́run máa ṣẹ́kù. Wàlá ojínà bimithlihi madadan. Ọlọ́run bá ní kí ni ọ̀rọ̀ èmi Ọlọ́run bá ìṣẹ́kù. So ó wá tẹ̀síwájú pé kul innama ana basharun mithlukum yuha. Ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam, ó lè mi ànábì wa Muhammadu ta fún ní ìró. Kul innama ana basharun mithlukum.
èmi ànábì wa Muhammadu èmi Muhammad tá a ránṣẹ́ sí gbogbo àgbáńlá ayé pátá kul innama ana basharun mislukum èmi ànábì tó jẹ́ pé wọ́n ní kí wọ́n fún gbogbo ayé ní ìròyányán èèyàn bíi tiyín náà lèmi náà jẹ́ nǹkan tó yàtọ̀ ń bẹ ni pé ọlọ́run dé mi ládé ànábì èèyàn bíi ti tiyín ni mo jẹ́ mislukum yuha ilayya ọlọ́run bá ní kí wọ́n jíṣẹ́ fún gbogbo yíyányán innam anama ilahukum ilahu wahidun ọlọ́run bá ní èmi ànábì wa Muhammad ta fún nírò jíṣẹ́ fún wọn sọ fún wọn pé kí ni annama ilahukum ilahu wahidu sọ fún wọn pé ọlọ́run ọba èmi ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo lèmi ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo mi pé méjì kó dẹ̀ máa associate nǹkan mẹ́mi ọlọ́run ọba wáì tó wá ń sọ pé oògùn nǹkan tó gùn tó ń lani lóògùn tó ní pé kò tó ló wà nínú ẹ̀sìn ìwọ àfáà wáì tí a ń bá àfáà níbi jìbìtì wáì tí a ń bá àfáà níbi tí wọ́n ti ń ṣoògùn wáì tí a bá àfáà níbi tí wọ́n ti ń ṣẹ́fá wáì tí a bá àfáà nílé orò wáì tí a bá àfáà ní mọ́ṣúárì tó fẹ́ ra nǹkan òkú wáì tí a rí àfáà ní tẹ́ tó ti lọ ń wú nǹkan òkú tó dẹ̀ jẹ́ pé wọ́n ní kí ni alimanu billah wal malaika wa kutubihi wa rasulihi wal yawmil akhir wal qadar ayri wa shari àfá òmọ̀yẹn mọ́ ni ọlọ́run bá sọ fún pé annama ilahukum ilahu wahidun ọlọ́run ọba yín ẹyọ kan ṣoṣo ni tẹ́ bá fẹ́ jẹ ẹ darí ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ bá fẹ́ mú ẹ darí ẹ̀ wá sọ́dọ̀ ọlọ́run ọba ẹ ń wá ọmọ ni ẹ darí ẹ̀ wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba ẹ ń wá ìyàwó ni ẹ darí ẹ̀ lọ sọ́dọ̀ èmi ọlọ́run ọba gbogbo nǹkan tẹ́ bá ń wá ẹ darí ẹ̀ wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba àmọ́ tẹ́ bá ti lọ darí ẹ̀ sórí bí nǹkan kékeré kan ẹ darí ẹ̀ lọ sí tẹ́ bá lọ darí ẹ̀ lọ sí bí oògùn tẹ́ darí ẹ̀ lọ sọ́dọ̀ oṣó tẹ́ darí ẹ̀ lọ sọ́dọ̀ àjẹ́ tẹ́ darí ẹ̀ lọ sọ́dọ̀ ẹlẹ́bọlóògùn tẹ́ darí ẹ̀ lọ síbi pé tàbá wá ìgúnnugún àwa wá ológbò sí tàbá wá rí ológbò dúdú àti ìgúnnugún àwa wá òbúkọ àwa wá igbá àwa wá àwo tàbá wá jo tán àwa máa ṣe báyìí àwa máa ṣe báyìí o ti gbé mùrádì ẹ kúrò lọ́dọ̀ ọlọ́run ọba o ti ń papọ̀ lọ sọ́dọ̀ oògùn torí pé kí ni nínú ẹ̀sáàmù oògùn wọ́n ní kí ló ń ṣiṣẹ́ tàbá pa nǹkan méjì pọ̀ kí ló ń dún bẹ́ẹ̀ àwa ń jẹ́ kẹ́yìn mọ̀ pé àlìjọ̀nú ló ń dún níbi nǹkan gbogbo nǹkan tẹ́ ń pè ní dàwáhù gbogbo nǹkan tẹ́ ń pè ní sír torí dàwáhù ń gbà míì ó ń túmọ̀ sóògùn ìwòsàn àmọ́ sír nǹkan tó pọ̀ lè yí ni lójú padà nǹkan tó lè ṣiṣẹ́ ìbẹ̀rù nǹkan tó lè ṣiṣẹ́ magic kó máa wẹ ọṣẹ nísìnyí kó máa kanlẹ̀kùn kó máa gbówó wá fún ẹ kó wẹ ọṣẹ nísìnyí kó débi tó ti ń tọjà kéèyàn bíi 500 máa bù ẹ wìtìwìtì kó wẹ ọṣẹ nísìnyí àbí olùkọ̀ọ̀kan nísìnyí kó débi program káyọ̀ máa dìde kó máa ṣubú lura wọn oògùn ló jẹ́ bẹ́ẹ̀ kì í ṣagbára ọlọ́run àlìjọ̀nú ló dún bẹ́ẹ̀ àlìjọ̀nú tó tún dún bẹ́ẹ̀ yẹn ọ̀gá wọn pátápátá tó rọ̀ wọ́n ṣẹ́ náà ní àṣẹ ìtọ́ni torí pé kí ni innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum èṣù ní ọba àǹdí púpọ̀ gbogbo nǹkan tọ́lọ́run ọba ṣe lọ́rìjínà èṣù ṣe duplicate ẹ̀ oògùn kò sí nínú ẹ̀sìn anábì mọ́mọ́ alùpùpù àwọn sọ fún wa sallallahu alaihi wasallam alùpùpù àwọn sọ fún wa pé annama ilahukum ilahu wahidun ọlọ́run ọba yín ẹyọ kan ṣoṣo ni faman kana yarju liqa'a rabbihi ẹnikẹ́ni tó bá fẹ́ pàdé ọjọ́ àlìkìyámà pẹ̀lú sàlámà ẹnikẹ́ni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba pẹ̀lú ìdùnnú ẹnikẹ́ni tó bá fẹ́ sunú sàárè pẹ̀lú fàyàbalẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ kúrò láyé pẹ̀lú sàlámọ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú fọkànbalẹ̀ nígbà tí màlákìlì mọ́ ti bá dé tásàrà ìlú bá dé tó bá fẹ́ gba ẹ̀mí ẹ̀ tó fẹ́ kúrò nínú ayé yìí tó fẹ́ kúrò pẹ̀lú sùúrù tí ò fẹ́ kúrò pẹ̀lú ìnira ọjọ́ ìdájọ́ náà tí ò fẹ́ kan ìnira tó fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú àlàáfíà wọ́n ní kó ṣe kí ni o ayé àìsàn máa pé fọ́lìyà amálẹ́ sọ́ọ̀lì kó ṣiṣẹ́ dáadáa mùsùlùmí ò kí ń bá wọn wórí òkú kiri tó fẹ́ fi ṣe oògùn àfọ́ ò kí ń bá wọn wá àfín àfọ́ ò kí ń wá eegun abuké àfọ́ ò kí ń da nǹkan sọ́tí ìmáàmù ò kí ń bu ọtí sára kó ti mú láàárọ̀ kó tó lọ sórí mímbàrí ìyẹn ò kí ń ṣiṣẹ́ dáadáa fálẹ̀yà amálẹ̀ sọ́ọ̀lìyà iṣẹ́ dáadáa tọ́lọ́ wọn ní ká ṣe ẹ pèpè sójú ọ̀nà ẹ̀mí ọlọ́run ọba ẹgbà ẹ̀mí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ẹgbà pé òjíṣẹ́ ńlá ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam pé òun ni òjíṣẹ́ ta rán gbẹ̀yìn ta fún ní ìrò ta rán sí gbogbo àgbáńlá ayé ẹ má kọjá ẹnu àlà ẹ̀dẹ̀ kọ́pì ànábì Muhammad sallallahu ta'ala alaihi wa sallam ló fi sọ fún wa pé kọ́díkánà làkún fi rasulillahi uswatun hasana ànábì ni àwòkọ́ṣe gbogbo yín ẹ máa wò wọ́n ẹ máa wo ànábì yányán ẹ wo gbogbo àwọn ànábì tọ́lọ́run ọba dáná ẹ wo gbogbo wọn
ẹ̀kọ́ ṣe ànábì wa Muhammad tọ́lọ́wọ́n bá rán sí yín ẹ̀dẹ̀ má fòpin àsáàrin àwọn òjíṣẹ́ lánú fàríkù bẹ́ẹ̀nà àdìmí rùsùlì wàkálù sẹ́mi ẹ̀ka rọ́bànà wà ilayka al-masir. ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀, gbogbo ẹni tó pàdé ọlọ́run ọba dáadáa, gbogbo ẹni tó fẹ́ sunu sàárè pẹ̀lú ìrọ̀rùn, gbogbo ẹni tó jẹ́ pé tó bá ti kú kò ní kábàámọ̀ pé ìrìjì únilà alẹ́ amálòsọ́lẹ̀ àfihàn tààrà kìtù kò ní kábàámọ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán pé kọ́lọ́run ọba dáhùn padà wá sílé ayé. ẹni tí ò bá fẹ́ kírù múfì yẹn ṣẹlẹ̀ sóhun fàlẹ̀yà amálẹ̀ àǹsọ́lẹ̀ a ó máa ṣiṣẹ́ dáadáa. iṣẹ́ dáadáa tá wá ń sọ yìí ọ̀tọ̀ ní kéta pé aburú tá ń ṣe fúnra wa nínú ẹ̀sìn ọ̀tọ̀ ni, tó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n lórúkọ dáadáa nílẹ̀ Yorùbá ń bẹ, wọ́n ń ṣe wọ́n ń dá wàhálà lẹ́ńlẹ̀ Yorùbá, gbogbo ayé sì ń rí wọn lè pọ́ìntì wọn torí pé wọ́n wo kò tọ́lọ́run gbé wọn sí, àbí tí wọ́n gbéra wọn sí, àbí táwọn àlìjọ̀nú gbé wọn sí, àbí tí wọ́n tọrọ ipò náà lọ́dọ̀ àwọn àlìjọ̀nú. gbogbo ayé ń bẹ̀rù wọn lè sòótọ́ ọ̀rọ̀. mi sọ pé gbogbo àfáà, ṣùgbọ́n Yorùbá máa ń sọ pé ẹni tó bá parí ní ẹnìkan ló parí nílùú wọ́n fi gbé gbogbo ìlú lápárí. àwọn àgbàlagbà àfáà yín wà nílẹ̀ Yorùbá yín tí wọ́n ń ba ayé jẹ́, tí wọ́n ń bọ ọ̀run jẹ́, tí wọ́n ọ̀dẹ̀ bẹ̀rù ọjọ́ àlìkẹ́yámọ̀, tí wọ́n bẹ̀rù yámọ̀ túbúlà sàráhìr. bí wọ́n ṣe ń lo nǹkan òkú bẹ́ẹ̀ náà ni wọ́n ń pààyàn lódidi, wọ́n ṣe ń pààyàn lódidi bẹ́ẹ̀ náà ni wọ́n ń ba àwọn olówó nínú jẹ́. ẹ wá láwọn olówó yìí wọn ò ní lè kọjú ìjà sí wọn. àìmọye olówó tí àwọn àfáà ti sọ dẹdun arinlẹ̀ nílẹ̀ Yorùbá, tólówó dẹ̀ padà mọ̀ pé wọ́n scam òun ni àfáà yìí olórúkọ tó o sì gbá mi, tí ó dẹ̀ lè dìde sí pé kó bàjà torí òun wò pé olóògùn ó lè ba ayé òun jẹ́, òun wò pé ó mọ̀ èèyàn kí lòun fẹ́ sọ, òun wò pé àdúrà fàtẹ́rò ń tẹ̀lé tó yìí, tóun bá sọ pé gbà wọn ní gbà òun bọ̀, á tún ṣògùn sóhun ni òun ò fẹ́ kú. àìmọye àwọn olówó míì táwọn àfáà ti rán lọ sálìkẹ́ àmọ́ ọ̀sán gangan wọ́n wà káàkiri ayé ni. mi ń gbé Nàìjíríà, South Africa ni mo wà, mo yẹn ń sọ̀rọ̀ yìí. àti rírà àwọn àfáà tí wọ́n fíṣítì wa nígbà tá ń bẹ ní Malaysia, wọ́n gbá àwọn èèyàn ni, àwọn tí wọ́n gbá fún sọdẹdun arinlẹ̀ wọ́n sọ fún wa tá a kọ̀nfàmù ẹ̀. àti gbé láwọn ìlú míì mo lè máa kà wọ́n. ìwọ àfáà tó bá tó dẹ̀ ṣe irú ẹ̀, àbí ìwọ tó jọmọ àwọn àfáà tó ṣe irú ẹ̀, òun wò mí báyìí. adáwọn àfáà tí wọ́n invite wá sí Dubai tí wọ́n gbá wọn níbẹ̀. àìmọye àwọn pààtì ní Asia, àìmọye àwọn pààtì ní Europe táwọn àfáà yìí tí wọ́n ń gbé wá, àwọn àfáà lẹ Yorùbá ni o, tí wọ́n ń gbé kúrò ní Nàìjíríà táwọn yẹn ní pé ẹ wá ṣàdúrà fún wa lókè òkun níbi táwa káràánú Ọlọ́run, ẹ bá wa bẹ lọ́run ìwé kí wọ́n fún wa ní pàmìtì, ẹ bá wa bẹ lọ́run àrísìkí kákèrè oko délé, gbogbo owó táwọn yẹn dẹ̀ ti sèfù. àwọn àfáà ọmọ àlè jàtìjàtì tó ń bá àfáà jẹ́ yìí wọ́n dẹ̀ ń gbá wọn nínú Nàìjíríà náà, but I can't say much about that one, but they are reporting you guys. wọ́n report yín fún wa. so ní South Africa tá a wà yìí náà, àìmọye àwọn àfáà tó ti wá sínú South Africa yìí náà tí wọ́n sọ àwọn èèyàn dẹ́dọ́ arílẹ̀, confam ni mo ń sọ fún ẹ. so àmọ́ Ọlọ́run mọ gbogbo yín, gbogbo àwọn àfáà tí mo ń sọ yìí wọ́n ń jáde sórí social media, wọ́n ń sọ̀rọ̀ bí ẹni Ọlọ́run, wọ́n ń sọ̀rọ̀ bí èèyàn gidi, wọ́n ń proof ara wọn bí páwọn làwọn mọ́jú, táwọn àfáà míì dẹ̀ ní tí wọ́n mọ̀ páwọn ò tí ì tó wọn. ìwọ àfáà tó bá rí pé lóòótọ́ Ọlọ́run ló bá dúró, gbàgbé tó mọ̀ pé Ọlọ́run ló ń sìn, ó sì nǹkan mi pẹ̀lú Ọlọ́run. tó bá ráfà bó ṣe òkú tó nínú ayé, tó bá hùwà bàjẹ́ tẹ̀sí lójú, sọ fún kúlẹ̀ akọ láwùkánà múrọ̀. èyàn àfàlẹ́ máa ń sọ bẹ́ẹ̀. Ànábì ní sọ òdodo sallallahu ta'ala alaihi wasallam, bó tiẹ̀ kóró sọ òdodo. gbogbo àwọn àfáàyàn tó ń ṣe fọ́ntẹ́fọ́ lèmi fi máa ń kàn wẹ̀wẹ̀rẹ̀ mi tó wọ́n máa sọ̀rọ̀ tẹ́rọ ààbò tó wọ́n máa ṣe mọ́dàdán lórí social media àbí níbi program tó máa pè wọ́n sí, tó máa lòdù fídíò wọn sí online. mo máa ń wò wọ́n ni pé kí ni pẹ̀lú ayé tó ti bàjẹ́ yìí. mo bẹ Ọlọ́run, mo dẹ̀ mọ̀ pé látẹ̀bùdílà lè kálẹ̀ mọ́tì láì ọ̀rọ̀ Ọlọ́run kì í sí àyípadà ń bẹ. ààrẹ ọjọ́ àlèkè àmà àwọn àfáà mi, àwọn ò sọ pé kíní o, but ẹ máa ráfà mi, ẹ̀rù Ọlọ́run máa bà yín. tó dẹ̀ pé tó bá ń sọ̀rọ̀ báyìí máa wò àwọn olówó yẹn ò lè jáde, wọn ò lè sọ̀rọ̀ ni. wàláì olówó mi àfáà mi ló jẹ́ kó ní stroke òjijì nígbà tí wọ́n ti sọ dẹ̀dọ̀ arílẹ̀ tán. ara màálù bíi 50, dúdú 20, àtúrà pupa, àtúrà kìíní, tí wọ́n ń dààmú àwọn olówó yẹn, tí wọ́n dẹ̀ rí nǹkan tí wọ́n wá lọ́dọ̀ yìí, tí wọ́n dẹ̀ pè yín lẹ́ni Ọlọ́run. confam lèmi sọ, ó lè wá tako mi bẹ̀rù, reality ni. mo sọ fún ẹni last week, mo lè tẹ́mi ń ṣe, èmi ò bẹ̀rù kémi kú sẹ́nu ẹ o, mi bẹ̀rù tí mi kú sílé ẹlẹ́bọ. ìbá àwọn àfáà kan ló kú sílé di àwo àfáà, can you imagine?
àwọn àáfàá ló ń ṣubú ní mọ́ṣáláṣí, ìmáàmù ń ṣubú ní mọ́ṣáláṣí, ó ti mu ọtí, ó ti fi ògógóró lo ṣẹ́, ó ń ṣubú lẹ́nu ọ̀nà mọ́sìkì, ó ń fi pọ̀tàpátì àdáké fátíà lórí kíni. ẹ̀yin àáfàá iná ni àwọn ọmọ ìjọ wá sunkún wọn pẹ́pẹ́ ẹ ṣàánú wa bàbá, ẹ ṣàánú wa. ìwọ̀nba owó tó ti rejọ tó wò pé kò ṣàánú kówó yẹn lè lé sí, ẹ̀yin àáfàá ẹ sì gba gbogbo ẹ̀tàn lọ́wọ́ wọn. báwo lẹ ṣe fẹ́ pàdé Ọlọ́run? wọ́n dẹ̀ ní pé kí ni bá fẹ́ pàdé Ọlọ́run ọba dáadáa, ó ní fàlẹ́ amálẹ̀ amàlà sọ́ọ̀lẹ̀ à kó ṣiṣẹ́ dáadáa. gbogbo ọmọ mùsùlùmí wọ́n sunkún lórí ẹni, òòdù mùsùlùmí ẹgbẹ́ ẹ nínú rí ìwọ àfáà, òòdù mùsùlùmí ẹgbẹ́ ẹ nínú rí ìwọ ìmáàmù, òòdù mùsùlùmí ẹgbẹ́ ẹ nínú rí ìwọ àfáà ṣéwù, òòdù mùsùlùmí ẹgbẹ́ ẹ nínú rí ìwọ mùkádàmù, òòdù ọmọ mùsùlùmí nínú rí ìwọ kíni, ìwọ whatever nínú ẹ̀sìn tó pera ní Islamic scholar tó dẹ̀ ń jáde sórí social media tó dẹ̀ mọ̀ pé irọ́ ló ń pa fáwọn èèyàn. ìwọ ló ní kí wọ́n wo yẹ̀pẹ̀, ìwọ ni wàá ní pé òun wo yẹ̀pẹ̀, ìpè yẹ̀pẹ̀ da nínú ẹ̀sìn, ìwọ iná ló ń approve ogun. ẹ bẹ̀rù Ọlọ́run. àwa rí gbogbo àwọn most of àwọn àgbàlagbà àfáà bẹ́ẹ̀ wọ́n lẹ́sìn iwájú ni tẹ̀yìn wò sáré. ẹ wo àwọn ọ̀dọ́ àfáà nísìn náà, wọ́n ti ń wá orí èèyàn kiri, wọ́n wá oògùn owó kiri, wọ́n wá nǹkan owó kiri. kí ló dé? nígbà tí mo ka duty àwọn àfáà ní last 2 weeks, kí ni mo sọ fún ẹ? àwọn àfáà ló máa ń ní property kékeré jù nínú ayé, bọ́lá wọn bá ṣe nìyẹn. tẹ́ bá rí 100 àfáà, agídílẹ̀ fi rí àwọn 2 mẹ́ta tí wọ́n ní gbogbo ọrọ̀ ayé. Ọlọ́run ọba ló sì fún wọn, wọn wà lọ́dọ̀ èèyàn. bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí pé Ọlọ́run ọba fún wọn yẹn náà, bẹ́ẹ̀ náà ni ẹ̀rù máa bà wọ́n, máa pín síta. ẹ̀ ní ráfà gidi tọ́lọ́run kọ́ tó máa fẹ́ para ẹ̀ lórí owó. ẹ wo gbogbo orí social media, mo láwọn èèyàn tẹ́ ń ríran sí lórí social media o, ẹ máa ríran sí. can you imagine lórí Facebook káfà máa lóhun ríran sí yàn ẹni tó mọ orúkọ ẹ̀. àwọn tó jẹ́ ọ̀gá yìí gan sọ fún wọn pé o mọ orúkọ gan everything, àlùjọ̀nú tó ń fún ẹ ní information irọ́ ló ń pa fún ẹ. ká máa sọ pé ìwọ tó mọ̀ yàn ó dẹ̀ send message sẹ́ni tó mọ̀ lórí social media. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba. gbogbo àwọn olówó tẹ́ gbá wọ́n ti jú ni wọ́n bẹ̀rù pé máa ṣe wọ́n jàmbá. ìmí ẹ ti fi àdẹ̀gádàgodo tí pa, ẹ wá jáde sórí social media ẹ máa sọ pé Ọlọ́run, ẹ yẹ ká bẹ̀rù Ọlọ́run ọba. ta ló yẹ kó bẹ̀rù Ọlọ́run? ẹ̀yin tó yẹ kí wọ́n ṣe wáàsí fún tẹ́ ń ṣe wáàsí fún yàn, ẹ̀yin tó yẹ pé kí wọ́n wọ́n nù kí wọ́n gbé yín lọ sí kirikiri, ẹ̀yin àfa fèkì, ẹ̀yin náà lẹ́ sọ pé kí wọ́n gbé àwọn kan lọ sí kirikiri, ẹ̀yin náà lẹ́ sọ pé àfa tó tọ́ lẹ́yìn, ẹ̀yin lẹ pure jù nínú àfa. tó dẹ̀ jẹ́ pé ẹ̀mí èèyàn ti tọwọ́ yín bọ́ because ẹni tó gbá tó sọ dẹ́dẹ́ wọn rí lẹ̀ tó padà ní stroke, tí stroke yẹn padà pa, tí wọ́n kó ti pààyàn nìyẹn. ó pààyàn nìyẹn. àìmọye àfa àtẹ́jẹ́ wà lọ́wọ́ ẹ̀, àìmọye àfa àtẹ́ pé owó blood ló ná, kì í ṣe tó ṣògùn owó nìkan ló ná owó blood o. gbogbo àwọn àfa tí mo ní, àwọn àfa tó wá sí ìgbàdá wa Malaysia, àtàwà Malaysia ní Malaysia tí wọ́n wá sí Malaysia tí wọ́n gbáyàn níbẹ̀ táwọn yẹn dira dáadáa, àwọn àfa tó wá sí Dubai, àwọn àfa tó wá sí Turkey, káàkiri bẹ́ẹ̀ ní Europe tẹwà gbáyàn níbẹ̀. àwọn yẹn tí mùsíbà padà ìrònú owó tẹgbà lọ́wọ́ tó padà pa àbáwọn àfáà tẹwà sí South Africa, tẹwà gbáyàn ní South Africa, tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ àríyìn lórí social media tẹ́ ń sọ̀rọ̀. ṣé ẹ ní tìjú ni? mo tún fi kan kún, gbogbo àwọn àfáà fèkì pátápátá wọn kì í ní tìjú. ó mọ̀ pé mẹ́ta ni, ẹyọ̀kan mọ́ ọkọ̀ sọ, mo ní kò sẹ́ni tó parọ́ tó àwọn àfáà ṣéwù, àfáà fèkì kò sẹ́ni tó parọ́ tó wọn, kò tún wá sẹ́ni tó láìkì owó tó wọn. àwọn àfáà ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó láìkì owó tó wọn, kò sẹ́ni tó parọ́ tó wọn. because gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí kò sí bẹ̀rù Ọlọ́run ọba kan. ilẹ̀ Yorùbá yìí láti ráfà tá ní òun á bá ẹnìkan rojọ́ lọ́jọ́ àlèkè àmọ̀, kò sẹ́ni tó bẹ́ẹ̀ nìkan rojọ́. Ọlọ́run wá ní kí ni o? Ọlọ́run bá ní wọ́n ní ẹni wọ́n fẹ́ pàdé òun Ọlọ́run ọba dáadáa nínú ẹ̀yin àfáà ẹ lọ yí padà. kò sóògùn nínú ẹ̀sìn, ògùn kádàrá ẹ fẹ́ ṣoṣólẹ̀ fún yàn ni, ẹ fẹ́ ṣe ọṣẹ ẹ̀yin tẹ̀dẹ̀ lọ ń bá wọn náà ẹ ṣe ń jì. tẹ bá fẹ́ wá àwọn àáfàá lọ, ẹ wá àwọn àáfàá tó lọ́lọ́run ọba lọ́dọ̀ lọ, tí ò bá sì sí máa bẹ lọ́run ọba fúnra ara ẹ. wá àti ìrùkọ́ olè àkún àwíjẹ́ arúbì yìí ìnáwó alímù bíi sáàtì ìsùdùrì. Ọlọ́run ọba ní mo mọ nǹkan tó ń bẹ ní kọ̀rọ̀ ìgbáyà gbogbo yín yányán. deliver message ẹ fọ́lọ́run ọba. because tabanika sọ pé àwọn àáfàá kan dá, àwọn àáfàá kan dá, àwọn àáfàá kan dá, àwọn àáfàá kan dá, nonsense ni. àáfàá tó dá, àáfàá burú pọ̀ ju àáfàá tó dá lọ, tí gbogbo yín dẹ̀ mọ̀. kódà ẹni tó ń ṣe wáàsí lọ́wọ́lọ́wọ́ báyìí ó mọ̀ pa àáfàá olórí ibú àáfàá lòun, confam ni mo sọ. àwọn tó wá ń ṣiṣẹ́ ibi jù nínú àwọn àáfàá ilẹ̀ Yorùbá, àwọn ni wọ́n á máa kọ́ṣẹ́ ìbàjẹ́, àwọn ni wọ́n á máa kọ́ṣẹ́ ìbàjẹ́.
lọ́lọ́run ọba láyà yẹn fi sọ fún wa nínú Al-Qur'ani pé atamuruna nasa bil birri ẹ̀yin àfáà yìí ló ń bá wí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà tẹ́ ń lu jìbìtì ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ fún yàn pé kó má lu jìbìtì mọ́ ẹ̀yin àfáà tẹ́ ń fèèyàn ṣoògùn ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ pé kó má fèèyàn ṣoògùn mọ́ ẹ̀yin àfáà tẹ́ ń parọ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ pé kó má parọ́ mọ́ ẹ̀yin àfáà tẹ́ ń fi báyàwó oníyàwó sùn ẹ̀yin náà lẹ́ẹ̀ máa sọ pé kò dáa nínú ẹ̀sìn ẹ̀yin àfáà tẹ́ ń fọtí lo oògùn ẹ̀yin náà lẹ́ẹ̀ sọ pé kò dáa kán fọtí lo oògùn nínú ẹ̀sìn ẹ̀yin àfáà tí ẹ ń hùwà bàjẹ́ yányán tẹ́ ń wá àfín tẹ́ ń wá gbogbo nǹkan játijàti tẹ́ ń tọpa oògùn kádàrá tẹ́ ń àpúrúfù oògùn fáwọn èèyàn tẹ́ ń àpúrúfù ọtí fáwọn èèyàn nínú ẹ̀sìn ẹ̀yin náà lẹ́ máa kọ́ Al-Qur'an sọ fún pé atamuruna nasa bil birri wa tanzawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qiluna àbárí Al-Qur'an ní ẹ̀yin tẹ́ ń kọ́ àbàjẹ́ fáwọn èèyàn ẹ̀dẹ̀gbàgbé orí ara ti yín wa antum tatluna al-kitaba afala ta'qiluna ṣẹ́ẹ̀ṣẹ́ lákàyè ní sórí yín péṣá ẹ máa ní wọ́n máa jáde ó máa ti kóṣẹ́ sí gíní wọ́n máa ti fẹ̀gẹ́ sí mi sọ pé gbogbo àwọn afátọ́ àlọ́ social media ò máa ṣì mí gbọ́ o tó bá dẹ̀ ṣì mí gbọ́ mi ìran ẹṣẹ́ kò sí nǹkan tó fẹ́ ṣe confam ni mi sọ pé gbogbo àfá bẹ́ẹ̀ ẹ mọ àwọn àfá yìí àwọn táwa ń sọ yìí wallahi birabbil kaaba owó ti gbé gbogbo àwọn èèyàn lọ kò dẹ̀ sí nǹkan kan nínú owó kò sí ọ̀kan nínú owó torí owó ẹlòmí ò lè sótọ́ àfá mi náà dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó dúró tì wọ́n yìí gbogbo àwọn àfá àlẹ́ Yorùbá wọ́n mọ̀ pé lórí ibú àfá ni wọ́n á tún máa bó sí pé ṣé wọ́n bí wọn rí kí wọ́n sọ lójú wọn ni ṣebí lórí 2,000 naira tó fún wọn ni ṣebí lórí oògùn fèkì tó ń kọ́ wọn ni ṣebí lórí àwọn nǹkan agbára fèkì tó kú kọ́ra lẹ́ẹ̀fi lè sòótọ́ fún wọn wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ àwọn láwọn máa jáde pé àfá kan ó kéré ẹ̀yin àfá kan kéré àwọn àfá kan kéré àwọn àfá kan ṣe kìnnì kan àwọn náà máa criticize ẹ̀wà mọ̀ wọ́n ní Yorùbá rẹ̀ ní òwú tí ìyá bá gbọ̀n lọ máa rán ṣe bẹ́yìn àfá kan ni ẹ máa wà ní àlejò àwa bá tẹ́fẹ̀ẹ́ gbowó lọ́wọ́ àlejò lẹ máa sọ fún lẹ́wà pọ̀ ọmọ kéwu yín pé ó yá alájà ẹ̀fún lówó àbí alájà ẹ̀fún ní 1 million ìwọ ọmọ lọ́ra kẹ́sìbù wà ń bẹ̀rù lọ́ra irọ́ wá èmi ò tọ́ sí rí yín o reality lélẹ́yìí tó bá jáfà tòótọ́ tó ẹ bá lè kúrán ló fẹ́ kà fún wọn kà fún wọn kó gbowó tó bá wish láti gbowó tó bá lè ṣe lọ́fẹ̀ẹ́ tó ẹ pọ̀ ń tu ló fẹ́ hàn fún wọn hàn fún wọn tó ẹ pẹ́ sàrà ló fẹ́ dá wọn má purọ́ mọ́ nǹkan tá ń sọ nìyẹn kí nìyẹn ń bẹ̀sìn jẹ́ àwọn olówó tẹ ti fi hypertension pa tẹ̀yìn àfà àti hypertension pa ló pọ̀ jù àwọn tẹ́ ti san dé ẹjọ́ arinlẹ̀ lábúrọ́dù kódà nínú South Africa tàwa yìí àìmọye àwọn èèyàn tí àwọn àfà ti pa sáyé láwọn àfà Nàìjíríà tó ti pa sáyé nínú South Africa yìí tí ó láyé mútu fi ọwọ́ láyé àyá kì í ṣe èrò ọ̀run kò dẹ̀ jẹ́ èrò ayé níbi tẹ́ ti bá ayé wọn jẹ́ dé àtobìnrin nínú àwọn èèyàn àtọkùnrin nínú àwọn èèyàn bí a ṣe gbá obìnrin míì àfà ti lo ọ́fíìsì ẹ̀ títí òun gbọ́ ti wò pé àfà ò sì lè fẹ́ ó ẹ ti bá rí pé kò lè rọ́kọ mọ́ torí gbogbo èèyàn ti mọ̀ pé àfáà ló ń ṣe nǹkan pẹ̀lú ẹ̀ tó bá wá sọ̀rọ̀ lọ́tún àfáà ni lósì àfáà ni ẹ̀yin àfáà yìí ẹ̀yin gbọ́ pé ó rẹ Ọlọ́run ọba rí ni Ọlọ́run ọba kì í rẹ Ọlọ́run ọba kò dẹ̀ ní rẹ Ọlọ́run ọba láéláé Ọlọ́run ọba wá ní pé gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin ìmáàmù gbogbo ẹ̀yin mùkádàmù gbogbo ẹ̀yin mùsùlùmí mùsùlùmọ́ ẹni tó bá fẹ́ pàdé èmi Ọlọ́run ọba dáadáa àbẹ́ni tó bá fẹ́ rí àfáàfọ̀ nínú sàárè tí mùnkárà àti nàkírì bá dé fàlẹ̀yà àmàlẹ̀ àmàlà sọ́ọ̀lẹ̀ha kó ṣiṣẹ́ dáadáa ìbò mọ́ lọ sí láàrin wọ́n tẹ̀síwájú sí fàlẹ̀yà àmàlẹ̀ àmàlà sọ́ọ̀lẹ̀ha ẹ ṣiṣẹ́ dáadáa ẹ ti ṣẹ́ dáadáa síwájú fèmí Ọlọ́run ọba láyé àti mo kà ní lásù ìkì wà á rí pé iṣẹ́ dáadáa lọ́lọ́run ọba sọ tó fi sọ pé wájì àdì fi ṣẹbi lìhì iṣẹ́ dáadáa ló ń sọ ń bẹ̀ ayé àtúnṣọ fún wa pé kúlí nǹkan àbá òkun abúná òkun wà ìkìwánùkun wà àṣírọ́tùkun وأزواجكم وأموال افترفتموها وتجارة تنشرون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله. Ọlọ́run ẹgbẹ́ ni Ọlọ́run síwájú sẹ́ńtúrì ta wáyà ní mọ́mọ́ ló ń pàṣẹ ẹgbẹ́ náà ní mọ́mọ́ sí sallallahu ta'ala alaihi wasallam وجهاد في سبيله ẹ̀sà pábẹ́ ṣe lágbára mọ́ sínú ẹ̀sìn ló tún wá fi sọ bí fàlẹ̀yà amálẹ̀ àṣọlẹ̀yà gbogbo àwọn tó wá sunkún bá wà àfà tí wọ́n jọmọ ẹ̀sìn Islamu tó yẹ pé ẹ̀sìn Islamu ló pa yín pọ̀ tálùkùránì sọ fún wa pé innamal mu'minina ikhwa tálùkùránì sọ fún wa pé ọmọ ìyá ni wá ọmọ ìyá kan ni gbogbo wa wọ́n wá bá wà àfà wọ́n wá sunkún wá bá wà àfà má tún jẹ́ kó bẹ́kún jáde ẹlòmíì wọn ò dárúkọ bí tí wọ́n ń lọ pọ̀dọ̀ àfà wọn ń lọ àwọn àfà sì wọ́n gé pàtì ẹ̀ àfáà ni wọ́n rí ní mọ́ṣúárì
àfáà ni wọ́n rí ní burial ground, àfáà ni wọ́n rí ní gbogbo ìwà bàjẹ́, àfáà ló ń kú sí lédì, àfáà ló ń ṣẹ́fá, àfáà ló ń sọ pé Ifá wà nínú Al-Kùránì, àfáà ló ń sọ pé Ọ̀rúnmìlà wá láti ibì kan, àfáà ló ń sọ pé káwo yẹ̀pẹ̀, àfáà ló ń sọ pé a lè wo gbogbo nǹkan ìmọ̀ ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè gbé wa déwájú Ọlọ́run ọba. Àfáà ló máa sọ pé òun máa báyàn rojọ́ lọ́jọ́ àlèkè àmọ́, àfáà ló ń lu jìbìtì, àfáà ló ń parọ́. Ọlọ́run ọba ní gbogbo ẹni wá pàdé mi dáadáa fàlẹ̀ yá amálẹ̀ amálà àsọ̀lẹ̀ wà láàyè òṣèré bí bá dàtí rọ̀bì àdá. Ó gbọ́ àfáà tó lóògùn dá. Ọlọ́run ní pé lẹ́yìn ìgbà tẹ́ bá ti ń ṣiṣẹ́ dáadáa nínú àwọn nǹkan tèmi Ọlọ́run ọba tí mo máa fi fún ẹ ní NAFDAC number pé àáfàá àti tọ́lọ́run ọba ni ẹ́, mùsùlùmí tòótọ́ ni ẹ́, mùmíní gidi ni ẹ́. Ẹ̀yin tẹ́ máa ní NAFDAC number ìjọba ẹ̀mí Ọlọ́run ọba láyé àti àlèkè àmà fàlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lìyà ẹ ṣiṣẹ́ dáadáa wà láyé òṣèré bí ibadati rabbi àdá. Ẹ má pa àkọ́kọ́ pọ̀ mọ́ ẹ̀mí Ọlọ́run ọba bí tí mo ń lọ nìyẹn. láyé òṣèré bí ibadati rabbi àdá. má wàá gbàgbé ní ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ fẹ́mi àti ẹ. Kí lọ̀rọ̀ náà? Ọlọ́run bá ní gbogbo ẹ̀ṣẹ̀ ni mo lè forí jìyàn, àmọ́ láyé gìfíra an yushraka bihi, mi ní forí jì ẹni tó bá ṣẹbọ sẹ́mi Ọlọ́run ọba. Ṣùgbọ́n mọ̀ pé àsírùn kúfúrùn, oògùn ṣíṣe kèfèrí ni, oògùn ṣíṣe ẹbọ ni. Àwa sọ fún ẹ dáadáa pé èyí tó ń sọ yẹn tó ágíù arìn púpọ̀ nínú gbogbo játijàti tí wọ́n tún bẹ náà kò fi sílẹ̀ fọ́mọ yìí, arìn bẹ́ẹ̀. A ṣe practical, a ṣe theory. Wà á rí nínú àwọn oògùn míì, wà á gbọ́ gbólóhùn tó ń pè sí, wà á mọ̀ pé gbólóhùn tó ń pè sí yẹn ó ń sọ fún ẹ pé kò sí nǹkan tó ń jọ́ lọ́wọ́ ọba. Wà á rí nǹkan míì tó máa papọ̀ mẹ́tọ̀dù tí wà á fi lo nǹkan yẹn, wà á rí pé ó ti ń sọ fún ẹ pé you are not a Muslim again. Nínú àwọn oògùn wà á rí nínú àwọn nǹkan míì tó máa papọ̀ processing oògùn míì, wà á rí pé àwọn ẹlẹ́bọ ló ń ṣe léyìí, àwọn oníṣàngó ló ń ṣe léyìí. Ìwọ àáfàá, kí ni material àáfàá? Kí wọ́n bá Al-Kùránì lọ́wọ́ ẹ, kí wọ́n rí tẹ̀sùbá nínú ilé ẹ, kí wọ́n rí ìtẹ́ ìkírun ẹ, Al-Kùránì ni, kí wọ́n rí kálàm pen, kí wọ́n rí lọ́wọ́ àáfàá. Ilé àáfàá aṣèwáǹsọ ajá mọ́lẹ̀ rẹ́gẹ́dẹ́, aṣèwáǹsọ ológbò mọ́lẹ̀, kí ló fẹ́ fi ṣó fi jó nǹkan ni, aṣèwáǹsọ wá òkété kiri, aṣèwáǹwá kí ni ehoro láti ṣe nǹkan, aṣèwáǹwá ẹyẹ kíní kan kiri. Àwọn nǹkan wọ̀nyí yányá yìí àsírù kúfúrù oògùn ni. Àtúnrà fámi àwọn lọ chemist, ó lọ sọ́dọ̀ eléwé ọmọ nìyẹn. Wọ́n ní mo fẹ́ gẹ̀ẹ́ta material kan ní chemist. Ẹ̀yin àfáà náà lẹ́ ń pe orí òkú ní rásùlì mayiti. Wọ́n fẹ́ sọ fẹ́ni tó bá dìdì ẹ̀ ní rásùlì mayiti, ìyá ní rásùlì mayiti tó fẹ́ kó dìdì ló fẹ́ ní camel, èyí tó pé tí kankan tí gbọ̀dánú ń bẹ̀. Èèyàn bí títí ẹ ó dẹ̀ ń lo pàtì ẹ̀, tọmọ tí ẹ bá kú tó ń bá lo pàtì ẹ̀ ṣó lè gbà. Àti ró lórí ibú àfáà o tó ní tọmọ tóun bá kú gan kí wọ́n lo pàtì òun. Ó ní mí I will use báwo ni ẹ sọ broke àfáà mi, ó ní I will use human part, ó ní broke ló fi sọ, ó ní I will use human part, if I die make another person use mine. Olórí bú ẹ wà láì. So kò sí nǹkan tí afẹ́fẹ́ gbogbo nǹkan wọ̀nyẹn ṣe. Ó wá mú orí èèyàn bíi títí ẹ, ó gbé sínú kòkò, ó dà nǹkan lé lórí, ó wá jó, ó wá fi ń mu ọtí àbòpọ̀ mọ́ṣẹ́ òfin wẹ̀ ní ṣẹ́ẹ̀rù kí ń bá ẹni. Gbogbo ẹ̀dá tó ń ṣoògùn, mo sọ fún ẹ pé ojú ọ̀nà tó dá sí wa lójú ni. Gbogbo ẹ̀dá tó bá lo oògùn pátápátá tó ṣe oògùn bírọ́bìlì káàbà àyàfi tọkàn ẹ̀ ò bá ti sọ nǹkan tí mo ń sọ fún ẹ wàláì tàláì lọ kú ni. Gbogbo ẹ̀dá tó ń ṣe oògùn wọ́n mọ̀ nínú ọkàn wọn, orí social media mo ti ń sọ yìí, wọ́n mọ̀ nínú ọkàn wọn pé ẹbọ làwọn ṣe fọ́lọ́run, wọ́n kàn máa ṣàgídí níta ni wàláì. Kí wọ́n ṣe tán kọ́ lọ máa ṣe astagfirullah. Ó lo ọmọ tuntun ọlọ́mọ tuntun, ó ṣe astagfirullah. Ó fi nǹkan mọ tí ó ṣe astagfirullah. Ó fi ọṣẹ nu pósí tó fi ẹran èèyàn ṣe ẹran òkú olókùú. Àtẹ̀yìn tẹ́ máa ń kí nǹkan bọ́ ẹnu òkú tẹ́lọ̀ mú lórí sàárẹ̀ ẹ̀ lọ́jọ́ kejì. Àwọn àfáà náà la bá ń bẹ̀. Káfà tún bá wọn kó bá yàn ẹ̀kú nísìnyí, ó tún di wàhálà. Ẹ̀kọ́ ìsìláàmù ẹ̀ tí wá sọ fún wa pé ẹni tó bá súnmọ́ òkú ni kó wẹ òkú. Àmọ́ ilẹ̀ náà ló ń ṣe àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá. A ní káfà wa wẹ òkú. Àbá tó ti ké orógbó tó fẹ́ fi ṣàfẹ́rí, tó ti kì sápò, tó fẹ́ kì sẹ́nu òkú yín. Tá lọ mú lórí sàárẹ̀ lọ́jọ́ kejì àtàwọn nǹkan mí bẹ́ẹ̀ tó máa ń kì sẹ́nu òkú olókùú tó ò dẹ̀ bẹ̀rù pé wàá dàbí òkú yẹn lọ́jọ́ kan.
kulli shay'in fani illa Allahu baqi kullu nafsin sa'iqatul maut gbogbo ẹ̀dá pátápátá ló máa kú. A kì nǹkan sẹ́nu òkú, à ń gé orí òkú, à ń lọ itẹ́, à ń jó oògùn kádàrá. Ẹ jẹ́ ká jìnà sí torí pé kí ni Ọlọ́run ọba òun lọ́ba ọlọ́rọ̀, òun ni Ganiyu, òun ni Wahabu, òun ni Razaku, òun ni Latifu. Mélòó la ṣe dà ẹ̀yin àfà tí wọ́n wá ń bá níbi pé tẹ́ ń jà fóògùn yìí. Ṣé mọ̀ pé ẹ ń dójú ti Ìsìláàmù? Ṣé dẹ̀ mọ̀ pé máa bímọ sílẹ̀ gbogbo nǹkan tẹ́ bá sọ wọ́n á pìlẹ̀ fọmọ yín, wọ́n á pìlẹ̀ fáwọn ọmọ yín. Gbogbo àfà tó lóun lórúkọ tó ń àpúrúfù oògùn, gbogbo àfà tó lórúkọ tó ń àpúrúfù ká tẹyẹ̀pẹ̀ nínú ẹ̀sìn, wọ́n á pìlẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ fáwọn ọmọ yín. Gbogbo àfà tó ti sọ àwọn olówó dẹdun arinlẹ̀, gbogbo àfà tó ti báyàwó oníyàwó lájọṣepọ̀ títí tọkọ ẹ̀ sì mọ̀ tí ó lè ṣe nǹkan kan fún yín. Àmọ́ sọ pé òun fà yín lọ́lọ́run ọba lọ́wọ́. Ẹ bẹ̀rù Ọlọ́run. Aya Al-Qur'ani kan sọ pé kullu nafsin sa'iqatul maut. Ó ní gbogbo ẹ̀dá ló máa kú. Kí ló wá sọ? Summa ilayna turja'un. Ó ní bọ̀tẹ́ ń bọ̀ wá bẹ̀ ní Ọlọ́run. Ọjọ́ tó fẹ́ kúrò láyé ni ká sọ ni. Àbígbà tó kúrò tán tí wọ́n ń wẹ̀ ni ká sọ ni. Ìnira tó ń bẹ́ẹ̀ àbígbà tí wọ́n ń faṣọ sí ẹ lára ni ká sọ ni. Àbígbà tí wọ́n ń gbé ẹ lọ ni ká sọ ni. Ìyẹn tó bá kú, tó bá fọwọ́ rọrí kú, tó kúkú accidenti, tó lè ò pa ẹ́, tó kúkú ìbọn, tó kúkú iná, tó kúkú omi, ò mọ kú tó fẹ́ pa ẹ́, ò sì ń lo àwọn òkú tó ti kú, ò sì ń fi wọ́n pàfọ́ọ̀mù nǹkan tí ò ní jèrè bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba. Gbogbo àwọn àfáà yìí wà ní ó ń bẹ nínú àfáà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé Ọlọ́run ọba ló ṣe wọ́n lólówó, Ọlọ́run ọba ló ṣe wọ́n lọ́lọ́lá. Àwọn kan wá wò pé ògùn ni wọ́n ṣe débẹ̀, àwọn kan wò pé ẹgbẹ́ ni wọ́n ṣe débẹ̀, àwọn kan wò pé wọ́n dọ́gbọ́n sí ni, àwọn kan wò pé wọ́n ṣẹ́fà ni. Àwọn tó wá rò bẹ́ẹ̀ yẹn wọ́n wá ń sáré àsápajúdé láti dàbí àwọn tó jẹ́ pé Ọlọ́run ọba ló nawọ́ wọn sókè. Èmi ò mọ ẹni tọ́lọ̀ nawọ́ ẹ̀ sókè nínú gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá yẹn o, but I'm just saying ó máa ń bẹ nínú àwọn àfáà ilẹ̀ Yorùbá yẹn tó jẹ́ pé ó ń hot, tó jẹ́ pé láìwá lọ sóní ni Ọlọ́run ló bless ẹ̀. Mi ì mọ̀ anybody tọ́lọ̀ bless you, but mo kàn sọ ni tẹ́ pé a máa rí pé inú àfáà yìí Ọlọ́run ló bless ẹ̀ tó náà dẹ̀ mọ̀ náà pẹ̀pẹ́ Ọlọ́run ló bless ẹ̀. Táwọn kan dẹ̀ máa wò pé bóyá ojú ọgbọ́n sí ni, bóyá ojú ẹ̀ lé, wọn lójú ẹ̀ tó lé o kí ni. Àwọn mẹ́ta tó lọ kúrò pé lágbájá tẹ wò yẹn ṣe rò pé eré lásán ni, ó lo nǹkan ni kò ṣojú ẹ̀ o. Àyìn tó kọ̀ ẹ̀ wá lọ sáré lọ́n commit crime. Mo dẹ̀ sọ fún yín, òkú tó bá ti wọnú sáré, mi sọ̀rọ̀ nǹkan ìbọn, mi sọ̀rọ̀ àwọn nǹkan míì, àmọ́ kò fẹ́ fi pàfọ́ọ̀mù kádàrá pé kó gbówó wá kó ṣe kíní, kò possible. Òkú tó bá ti lọ bàrẹ̀sáì tó ti wọnú ilẹ̀ tó ti kú, òun mo fi sọ fún yín pé àwọn fámìlì yín àwọn máa jí èèyàn gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ń jí èèyàn gbé, gbogbo ẹ̀yin tẹ́ ń pa àwọn abiyamọ lẹ́kún, nípàdé Ọlọ́run ọba dáadáa àfi tẹ́ bá ṣéǹjì. Àyà kan wá ń sọ fún wa, àti fún wa láwọn fáàsì àyà Al-Qur'ani tó ní ká má wòwọ́ máa yé, tó ní pé ká gbà pé Ọlọ́run ọba ló ń pín kádàrá. Àyà yẹn sọ fún pé ká gbà pé Ọlọ́run ọba ló ń párí sìkí. Àyà yẹn sọ fún wa, ó rí mo sọ fún ẹ pé àṣetọ́nù yẹ idukumul fakiro wa yamurukum bil fahshahi yà mi mú pa fóònù yẹn. Wa yamurukum bil fahshahi, àṣetọ́nù ó máa dẹ́rù òṣì bá yín, ó máa sọ fún yín pé lágbájá tó lówó yìí kò yẹ kó jọ àwọn àfáà tọ́lọ́run bá gbéga, kò yẹ kó jọ yín lójú. Ó yẹ ká ìgbà tọ́lọ́run ọba ló bá wọn eléyìí ga, wípé wọn ò fi nǹkan míì wá. Ẹ wo orú àwọn àfáà tí ẹ pé Ọlọ́run ọba ló bless wọn, táwọn èèyàn wá rò pé wọ́n dọ́gbọ́n sí ni, táwọn èèyàn rò pé oògùn owó ni wọ́n ṣe. Ìbẹ̀lẹ̀ ti mọ agbára àṣetọ́nì. Ànábì Sùlàìmánì alayhi salatu wa salam ṣe bí bá ṣetọ́nì náà ṣe lọ ń confuse àti àwọn èèyàn nìyẹn, tó lọ ń ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́ pé Ànábì Sùlàìmánì atẹ́gùn tó ń gbé oògùn ni, arísìkí tó ní oògùn ni, owó tánàbí Sùlàìmánì ní oògùn ni, ọgbọ́n tó ní oògùn ni, gbogbo nǹkan tánàbí Sùlàìmánì ń ṣe oògùn ló fi ń ṣe. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe dá àwọn apá kan àwọn àfáà lọ́lá naturally. Ọlọ́run ọba ló bless wọn, Ọlọ́run ọba ló dájà fún wọn, Ọlọ́run ọba ló ní káwọn èrò máa tẹ̀lé wọn, wọn ò sì mú nǹkan mọ́kan, wọ́n gbà fún Ọlọ́run ọba tán tá mọ̀. Àmọ́ àwọn èèyàn kan àṣetọ́nì ń confuse àwọn èèyàn kan pé oògùn làwọn àfáà yìí ṣe débẹ̀, làwọn náà wá ń sáré kiri. Èmi ò mẹ́ni tó ṣògùn débẹ̀, mi mẹ́ni tó ṣògùn débẹ̀ náà àfáà ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n mo ń sọ pé out of 100% nínú gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá yẹn 95% fáírọ́ọ̀sì ni, ó ń wá wa kú wa ká ni. Gbogbo wọn 5% ló jẹ́ tọ́lọ́run tànábì, gbogbo 95 yẹn wá ní kì í ṣe gbogbo wọn náà ló tọpa oògùn débi pé wọ́n rí ánsà gidi.
tọ́rọ Ọlọ́run bá wá ń sọ fún wa ní Suratul Quran chapter 35 Suratul Fatir ó ní ma yafta illa linnasi min rahmatin fala mumsika laha wa ma yumsik fala mursila lahu min ba'dihi wa huwa al-azizul hakim. Àfà ó dẹ̀ ká bí lójoojúmọ́ òun wá ẹran òkú òun àtàpàkò òkú kiri àwọn ṣẹ́ tẹ́ ń ṣe yẹn mo tún sọ fún ó máa ń rẹ ewé ó ń rẹ àwọn ánímà tẹ́ ń papọ̀ pọ̀ mọ́ ògùn ó ń rẹ ewé tẹ́ ń kó pọ̀ mọ́ ògùn ó ń rẹ human party òkú tó yẹ pé ìgbà tó wà láyé kò lè ṣàkáǹtì 500,000 òkú tó yẹ pé ìgbà tó wà láyé kò lè ṣàkáǹtì 200,000 òkú tó yẹ pé ìgbà tó wà láyé kò lè ṣàkáǹtì 100,000 gbogbo ìṣẹ̀mí ẹ̀ tó bá ṣàkáǹtì ẹ̀ kò wọ 100,000 ó wá kú ìwọ wá ló fẹ́ lọ mú orí ẹ̀ fẹ́ fi di mílíọ̀nìà afala taqilun ó ṣe lákàyè ni òkú tó yẹ pé ìgbà tó wà láyé ó ń tọrọ ni kò ní àrísìkí háyà ìwọ́n sọ fún wa pé gíní ma yafta illahu linnasi min rahmati ọlọ́run ní ẹnikẹ́ni tẹ́mi ọlọ́run ọba tí ń bá ṣínà fún ma yafta illahu linnasi min rahmatin ẹnikẹ́ni tẹ́mi ọlọ́run ọba bá kẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ma yafta illahu linnasi min rahmati ẹnikẹ́ni tẹ́mi ọlọ́run ọba bá ṣe lólówó tí mo ṣe lọ́lọ́lá tí mo ṣe láàfáà àgbàjúmọ̀ tí mo fún lárísìkí tó pọ̀ tí mo gbé gbogbo nǹkan dáadáa ilé ayé yìí tí mo kò lè lọ́wọ́ fala mumsika laha ọlọ́run bá ní kò sẹ́ni tó lè sọ pé kí ẹni yẹn kó perish ẹni tẹ́mi ọlọ́run bá ní olówó ni kó máa lówó lọ ọlọ́run bá ní pé kò sẹ́ni tó lè sọ pé kó dolòṣì confam ẹ máa gbọ́ ẹ̀kọ́ alukurani pé púpọ̀ láyé alukurani fi sọ fún wa pé inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam wa yubashiru al-mu'minina allazina ya'maluna salihatin anna lahum ajran kabira aya al-Qur'ani tó yẹ káwọn àfáà máa follow lélẹ́yìí inna hadha al-Qur'ana ọlọ́run bá ní ẹ̀rí al-Qur'ani tẹ́wò yìí yahdi lillati hiya aqwam yahdi lillati hiya aqwam al-Qur'ani yìí àwọn ọlọ́run ọba la sọ kalẹ̀ kó máa jẹ́ guidance kó máa jẹ́ ìtọ́nisọ́nà kó máa jẹ́ ìwé tẹ́ máa follow kó máa jẹ́ ìwé tẹ́ máa ṣe mímọ́ pẹ̀lú ẹ̀ tó máa jẹ́ ìwé àpọ́nlé fún yín tó máa jẹ́ ìwé tó pé tẹ́ bá kà tẹ́ bá ń wá oore tẹ́ bá ń wá àánú bọ́ sínú al-Qur'ani òun wá ọmọ bọ́ sínú al-Qur'ani òun wá owó bọ́ sínú al-Qur'ani òun wá iyì láwùjọ bọ́ sínú al-Qur'ani òun wá ipò ní bọ́ sínú al-Qur'ani al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ tó ní al-Qur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba ní gbogbo òwe ayé pátápátá gbogbo àwọn ìwé tó ti lọ síwájú al-Qur'ani nìkan lọ́lọ́run ọba ṣe kíni lọ́lọ́run ọba fún ní NAFDAC number ọlọ́run ọba wá ń sọ fún wọn pé inna hadha al-Qur'ana ọlọ́run bá ní ẹ̀rọ al-Qur'ani tẹ́wọ̀ yìí al-Qur'ani yìí ó tún mọ̀ òun ni al-Qur'an tó máa ń gbé síbi tó wù ẹ̀yẹn al-Qur'an yahdi lillati hiya aqwam ìwé ìtọ́nisọ́nà ni ìwé agbára ni tó bá ń wá ìmọ̀ ìwé yìí ni kò wọnú ẹ̀ al-Qur'ani tó bá ń wá mímọ̀ lọ́dọ̀ al-Qur'ani tó bá mà fatihalu ala dhikri in kuntum la ta'lamu tó bá mọ̀ bọ́ ṣe ń lo al-Qur'ani tó bá mọ̀ bọ́ ṣe ń fi al-Qur'ani dára tó bá mọ̀ bọ́ ṣe ń fi al-Qur'ani bí àbùkátà fatihalu ala dhikri in kuntum la ta'lamuna lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ ẹgbẹ́ ogun yìí kúrò nínú ẹ̀sìn Islam ó máa tó táìmù tá máa dárúkọ yìí òyìn ló máa tẹ́ yín lọ́rùn ó máa tó táìmù tá máa dárúkọ yìí pé àfáà alágbájá olóògùn ní Abidjan ní Ògúnjìmí ní confam ó sọ báyìí lọ́jọ́ báyìí àwọn báyìí ti lọ sọ́dọ̀ ẹ̀rí nǹkan tó fún wọn ní tá máa kó yín jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ àtọ́fà tó ń wo yẹ̀pẹ̀ ó máa tó táì jẹ́mu kojú ńlá sí lójoojúmọ́ al-Qur'ani wọ́n ní kó máa jẹ́ guidance fún wa kó máa jẹ́ ìtọ́nisọ́nà fún wa fáwọn wo ni wa yubashiru al-mu'minina allazina ya'maluna salihati àwọn tó nígbàgbọ́ sọ́lọ́run ọba àtàwọn tó ń ṣiṣẹ́ dáadáa àwọn ìyẹn náà ni wọ́n máa follow al-Qur'ani so ìwọ tó ń mú al-Qur'ani tó ń yàgbẹ́ sórí al-Qur'ani lórí pé ó ń wówó tó ń fi ìtọ́ fún al-Qur'ani lórí pé ó ń wówó tó ń fi ọtí fún al-Qur'ani lórí pé ó ń wówó lórí pé ó ń wápò lórí pé ó ń wá kíní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ táṣe ìtọ́ ní tì tálìjọ́nù tì tẹ́ ń ṣe rọ́dọ̀rọ̀dọ̀ pẹ̀lú al-Qur'ani
kì í ṣe irú yín lọ́lọ́run bá wí. Ọlọ́run bá ní àwọn tó máa respect àlùkùránì onígbàgbọ́ òdodo lẹ máa bá, kò ní ṣe rán pẹ̀lú àlùkùránì, avalu àlùkùránì wa yubashira lil mu'minina allazina, àwọn onígbàgbọ́ òdodo lẹ́sìn àwọn tó ṣe pé yá àmàlù òní sọ́ọ̀lì àti tí wọ́n ṣiṣẹ́ dáadáa, wọ́n forí èèyàn, wọ́n fọ́ ọ̀n tútán kí wọ́n fọ́ sórí igbákoro orí èèyàn, wọ́n fọ́ tí fọ́ ọ̀n tútán kí wọ́n fi ẹran èèyàn ṣe é jẹ. Ọlọ́run ọba ò bá yí wí ń bẹ̀, àwọn tó lọ́wọ́ bá fún ní àlùkùránì wa yubashira lil mu'minina allazina ya'maluna salihati, àwọn tó nígbàgbọ́ sáwọ́ Ọlọ́run. Annalahu ajran kabira, Ọlọ́run ní ẹ̀san tó tóbi kabira, kò dẹ̀ ní parọ́, Ọlọ́run ò ní parọ́. Ayà yìí wọ́n sọ fún wa pé man yafta illahu linnasi min rahmatin, ẹnikẹ́ni tí Ọlọ́run bá ṣínà fún o fala mumsika laha, kò sí ẹni tó lè ti ọ̀nà mọ́. So tọ́lọ̀ bá bless yẹ, kò sẹ́ni tó lè, mi sọ pá jẹ́ òsì, mi lóṣó òsì, mi níwọ̀n kí n sàṣìyàn, mo ti káyà ìsíwájú lẹ́kan innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahu. Àwọn wèrè yìí wọ́n máa ń disturb èèyàn, wọ́n máa ń dààmú èèyàn, ṣùgbọ́n àwọn wo ni wọ́n máa dààmú? Àwọn tí ò lọ́lọ́run ni wọ́n máa dààmú. Gbàgbé àwọn tí ò lọ́lọ́run tí wọ́n gbọ́ lọ́run bá gbọ́ ni. Kò yẹ ẹ́ sí tí wàhálà ìṣù bá fẹ́ pọ̀ jù, tó bá wọn nǹkan tí ò bá tètè jùlẹ̀ tó ń pọ̀ lọ́tọ́lọ́ wáyé tẹ̀ fún fílẹ̀ mọ̀pọ́lọ́ ní big aim fún ẹ, tọ́lọ́ lọ́wọ́ ọba kò ní ṣàbòsí fáwọn èèyàn. Tó bá wọn àkọ́kọ́ wájú Ọlọ́run tọ́lọ́ ọba ò bá fún ẹ kò ṣe ká fún ẹ, ṣé bóun ló dá gbogbo wa, kì í ṣàbòsí wa. Inna Allaha, Ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀, la yuslimu an-nasa shay'an, èmi Ọlọ́run ọba mi ní ṣàbòsí ẹ̀dá kọ̀ọ̀kan tí mo dá nínú àwọn èèyàn, àmọ́ walakinna an-nasa anfusahum yaslimuna, ẹ̀yin èèyàn lẹ́ ń ṣàbòsí ara yín, àfáà ló ń ṣàbòsí àfáà, ọmọ kéwú ló ń ṣàbòsí ọmọ kéwú, ọkọ ìyàwó ló ń ṣàbòsí ọkọ, ọkọ ló ń ṣàbòsí ìyàwó, gbogbo ẹ̀ àwa la ń ṣàbòsí ara wa nínú ayé. Ọmọ ń ṣàbòsí bàbá ẹ̀, bàbá ń ṣàbòsí ọmọ, ìyá ń ṣàbòsí ọmọ, ọmọ ń ṣàbòsí ìyá. Ọlọ́run bá ní ẹni tí mi Ọlọ́run bá bá kẹ́, tí n bá fún lówó, tí mo fún lárìsìkí kó máa kọ́lé lọ, kó máa ra mọ́tò lọ, kó máa dẹni iyì láwùjọ, Ọlọ́run bá ní pé ẹni tó fẹ́ stop ẹ̀, tó fẹ́ rọ̀ lóye tí mo fi sí yẹ, tó fẹ́ gbowó yẹn lọ́wọ́ ẹ̀, Ọlọ́run bá lóhùn ò tí mọ̀. Kí lọ́run tó wá sọ tí wàá fi wá lọ dẹ̀yìn lórí pé o fẹ́ ṣògùn owó, lórí pé o ń tọpa kádàrá, fi mọ́tò náà sílẹ̀ fọlọ́run ọba kó drive ẹ̀ fún ẹ. Gbogbo ètò ń ṣe kiri, o ti lé Ọlọ́run dànù kúrò ní mọ́tò ẹ̀, o believe pé oògùn kan lè yọ ẹ́, o believe àìmọye àwọn tó ṣẹ́fá tí wọ́n rí nǹkan kan. Tabaka 100 èèyàn tó ṣẹ́fá, agídí la fi rí 20. Ẹ̀yin onífà òótọ́ lèmi sọ o, confam lèmi sọ fún yín. Àwọn èèyàn wa tó dẹ̀ wá ń ṣẹ́fá lọ́dọ̀ yín ló jẹ́ ká dọ̀dọ̀ yín. Àrí màmù tó lọ ń ṣẹ́fá kò nú àlùkùránì o, ó máa nu àwo funfun tó bá ṣẹ́fá sí, ó máa nù ní, ó máa gbé bí ọmọ, ìmí wa gbé sáǹgù yàrá, gbogbo ẹ̀ lámọ̀ ẹ kó rí pú lọ, kò sọ́nà bẹ́ẹ̀. Ọlọ́run ló sọ yìí, man yafta illahu linnasi min rahmatin, ẹni tẹ́mi Ọlọ́run bá ṣí ọ̀nà fún, kò sẹ́ni tó fẹ́ ti ọ̀nà mọ́. Kí ló wá sọ? Wa man yumsika fala murzila Allahu min ba'dihi wa huwa al-azizul hakim, ẹni tẹ́mi Ọlọ́run bá dẹ̀ ṣe kí ni, tí n bá tilẹ̀kùn mọ́ pé òṣì ló máa ta ẹni yẹn kú. Ìwọ yóò ní lówó, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run ní tóun bá sọ pé ẹni yìí ò lè lówó, wàláì ṣé wọn pé wọ́n ti pa èèyàn fún ẹ jẹ orí pé ò ní nǹkan kan, ṣé wọn pé o ti mú ààfin Aláàfin tẹ́sẹ̀ wà lọ́rùn ẹ̀tẹ̀kùn wéṣẹ̀ ní ààfin Aláàfin, ṣé orí pé òde èèyàn, ṣé orí pé ẹ ti gbé abuké alábuké àràbuké mọ́ Nàìjíríà, àrà àwọn ààfin mọ́ lẹ Yorùbá wọn ti sá lọ torí ẹ̀yin àáfàá yìí náà ni. Àáfàá àti babaláwo wọn ọjọ́ ń wá wọn pàtì kiri ni wọn ọjọ́ ń rà lọ́wọ́ ara wọn ni. Wòlíì àtàfà wọn ọjọ́ ń ṣe pọ̀ ni. Wọ́n níbo ni wọ́n ti pín tan ajá tó ń kan lèmọ́mù, wọ́n ń pín ẹran èèyàn báyìí, lèmọ́mù gan ló bá wọn ṣe àì. Reality là ń sọ lọ kú, mi ìwọ rẹ, mi ìwà kò náà mi sókè, mi ìmọ̀ ẹ́ rí, I'm doing my own, mi ìmọ̀ ẹ́ mi ìdẹ̀fẹ́ mọ̀ ẹ́ rárá. Ẹni tó bá mọ̀ àwa máa mọ̀, ẹni tó bá fẹ́ mọ̀ àwa gan nídìí láti mọ̀, tó bá dẹ̀ wù àbàjẹ́ àwa máa sọ síta. Kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. Gbogbo àwọn èèyàn tẹ́ ti gbá ẹ lọ tù wọ́n nínú, torí àwọn èèyàn tẹ́ gbá wọ́n bínú, wọ́n dẹ̀ fẹjọ́ yín sùn kiri. Ẹ̀dẹ̀ ń ṣe fọ́ntefọ́nte lórí social media, ẹ̀ ń ṣe fọ́ntefọ́nte ní prógrámù nínú Nàìjíríà bẹ́ẹ̀ tẹ́rù máa bò yín, àwọn yẹn ò lè sọ̀rọ̀, wọ́n fà yín lọ́nà ọba lọ́wọ́. Ẹ̀yin àfáà àtẹgbẹ́ tẹ sọ gbogbo àwọn olówó dẹ́dùn arílẹ̀, ẹ̀yin àfáà àtẹ sọ gbogbo àwọn olówó dẹni tó ní stroke, torí ìgbà tẹ sọ dẹ́dùn arílẹ̀ kò lè meet up mọ́, ló mí ó bá dò ní stroke. Gbogbo ẹ̀yin àfáà bẹ́ẹ̀ ẹ lọ túbá. Summa yatubu Allahu min ba'di zalika ala man yasha'u wa huwa al-ghafurur rahim. Suratu Tawbah
súnmọ́ yẹ̀túbù lẹ́wù mi bá di zálìkẹ́ alámọ́yẹ ṣáù ọlọ́run ọba sì lè gba tútú bá yín ẹ̀dẹ̀ lọ bẹ́ àwọn tẹ́ gbẹ́lẹ̀ lọ bẹ́ o kì í ṣe pé wà lọ ṣáfẹ́ fún là lẹ́yìn kò sí nǹkan tó jẹ́ steve faru lẹ́yìn gbogbo ẹ̀yàn àwọn olówó tó jọmọ nàìjíríà èyí tẹ́ gbá ní ilẹ̀ asia èyí tẹ́ gbá ní ilẹ̀ europe èyí tẹ́ gbá ní àwọn dubai ẹ̀yìn ni kì í ṣe arab náà wà pé èyí tẹ́ gbá ní south africa lẹ́yìn àfà tẹ́ ń ṣe fọ́ntẹ́fọ́ntẹ́ tẹ́rù pẹ́ẹ́nì kọ̀ọ̀kan ò lè mú yín ọlọ́run lè mú yín àwọn tẹ́ ẹ̀dẹ̀ sọ́dẹ́dún àrìnlẹ̀ yẹn wọ́n lẹ́lẹ̀dá títí wọn ẹ̀dẹ̀ rántí pé ẹ̀yin náà máa bí ọmọ sílẹ̀ wàlíyáṣá lẹ́sìn iná láwùtára kúmí alfis túrí yẹ́tàn dé afun àléhì ẹ̀bẹ̀rù ọlọ́run ọba wọ́n ní yẹ́tẹ̀ kún léha wọ́n ní yẹ́kúrú kó lẹ́ ṣẹ̀dídà ẹ̀rọ rántí pé ẹ̀yin náà máa fọmọ sílẹ̀ sáyé lọ àmọ́ ògbó ẹ̀yin àfà tẹ́ ń sọ àwọn olówó dẹ́dún àrìnlẹ̀ tẹ́ ń sọ àwọn obìnrin dèèyàn yẹpẹrẹ nílẹ̀ Yorùbá àti tẹ́ wọ́n tún gbé yín wá wọ́n tún gbà fàmì lọ Amẹ́ríkà lọ́dọ̀ ọ̀dọ́ ló lọ ṣe ń bẹ̀ wọ́n gbẹ́ fámi wọ́n South Africa ó lu àwọn èèyàn jìbìtì ní ó rò pé wọ́n lè mú pé ibi tóun ti tó nínú ayé wọn lè mú un wàláhì Ọlọ́run máa mú ẹ wá bẹ̀rù pé ẹ máa ní ọmọ o ẹ dẹ̀ bẹ̀rù ẹ lọ bẹ gbogbo àwọn tẹ gbá ẹ dá nǹkan tẹ bá lè dá padà fún wọn àfi tó bá forí jì yín tó wọn bá forí jì yín ẹ lè rí ọnu Ọlọ́run ọba kọ̀ǹfàmù ni kì í ṣe Ọlọ́run ọba lẹ́ṣẹ̀ àwọn tẹ lù ń jìbìtì lẹ́ṣẹ̀ àwọn èèyàn náà dẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀yin náà ti wò pé wọn lè sọ̀rọ̀ ẹ ti di mú kọ́kọ́rọ́ ẹlòmí ẹ ti ti ẹlòmí lágàdàgodo ẹ ti sọ sínú kànga ẹ ti ẹlòmí lágàdàgodo ẹ lọ kàn mọ́gi ìrókò ẹ lọ yọ èyí tẹ sọ sókun ẹ lọ wá tó o bá ti rí o lè ráàánú Ọlọ́run bó ṣe wù kó tó nínú àfa kérò máa tẹ̀lé ẹ àwa ò kí ẹ wala tahsabanna allazina qutilu fi sabilillahi amwatan bal ahya'un 'inda rabbihim yurzaqun ẹ̀rọ tí ọjọ́ tó lọ́wọ́ bá máa sọ fún wa pé wàkúlá ìzáni azamnáhù tọ́ ìràwù fi hùnù kìí wà nùkùrìjù láwù yawmal qiyamati kitaban yalqahu manshura ìkìrá kitabaka kàfà binafsika al-yawma alayka hasiba ẹ̀rọ ti pé gbogbo bó ṣe ń lu olówó ní jìbìtì kò sọmọ kéwú ń bẹ̀ kò síyàwó ẹ̀ ń bẹ̀ kò sọmọ ẹ̀ ń bẹ̀ ìwọ nìkan ló wà ń bẹ̀ pẹ̀lú olówó àmọ́ mẹ́mórì káàdì tọ́lọ́run bá tíra tọ́lọ́run bá fi sí ẹ lọ́rùn ó ń rìkọ́ọ̀dù gbogbo nǹkan tó ṣe pẹ̀lú wọn tó wá wò pé o ti dè wọ́n débi pé kò sí nǹkan tó fi lè lọ tó àṣírí síta kò sí evidence lọ́wọ́ wọn Ọlọ́run bá jẹ́ evidence gbogbo àwọn tẹ́ ti palẹ́kún Ọlọ́run bá jẹ́ evidence gbogbo ẹ̀yin àfáà tẹ́ ti lu àwọn obìnrin ní jìbìtì ara Ọlọ́run bá jẹ́ evidence fún wọn Ọlọ́run bá máa sọ fún yín pé kí ni wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura ìkìrá kitabaka kẹfà binafsika al-yawma alayka hasiba àwa ń sọ gbogbo ọ̀rọ̀ yìí à ń sọ torí tọ́lọ́run tànábì ni àwa ò sọ torí èèyàn ẹni tọ́lọ́run ọba ò bá mú kò sẹ́ni tó lè mú ẹni tọ́lọ́run ọba ò bá pa kò sẹ́ni tó lè pa ẹni tọ́lọ́run ọba ò bá dínà mọ́ kò sẹ́ni tó lè dínà mọ́ ẹ sọ̀rọ̀ ẹ jíṣẹ́ Ọlọ́run bó ṣe yẹ ká ẹ jẹ́ ẹ sọ òdodo fáwọn èèyàn gbogbo àṣìṣe tẹ́ ti ṣe kò àkímọ̀ rìn kórí má jìn èyí tẹ́ mọ̀ọ́mọ̀ ṣe ẹ lọ túbá èyí tẹ́ ṣe mistake ṣe ẹ lọ túbá tó rá máa pàdé Ọlọ́run ọba ọjọ́ tó bá pàdé Ọlọ́run ọba wa nukhriju lahu yawmal qiyamati Ọlọ́run ọba ní pé ó yá máa bọ́ mẹ́mórì káàdì tíra ta fi kọ́ ẹ lọ́rùn máa bọ́ èmi ní tèmi bí mo ṣe ń sọ̀rọ̀ wọ́n rìkọ́dù ẹ̀ yàtọ̀ sí rìkọ́dù tí wọ́n rìkọ́dù mí ìgbà tí Ọlọ́run lu jìbìtì wọ́n rìkọ́dù ẹ̀ ìgbà tó ń rún ìyàwó oníyàwó mọ́lẹ̀ wọ́n rìkọ́dù ẹ̀ ìgbà tó ń rún ọmọ àsàlátù mọ́lẹ̀ wọ́n rìkọ́dù ẹ̀ ìgbà tó ń rún ọmọ sáwí mọ́lẹ̀ wọ́n rìkọ́dù ẹ̀ ìgbà tó ń da àárín tọkọtìyàwó rú ìwà àfáà nítorí owó nítorí ọlá nítorí ilẹ̀ ìgbà tó ń bá àárín àwọn ọba jẹ́ ìgbà gbogbo nǹkan yánmọ̀yánmọ́ tẹ́yìn àfáà ṣe ní kọ̀ọ̀kọ̀ pátápátá wọ́n rìkọ́dù ẹ̀ Ọlọ́run bá wá ní pé kí ni ìkìrà kí wọ́n lè kòrò jùlọ àwọn yawmal qiyamati kitaban yalqahu manshura bọ́ tiẹ̀ èmi náà máa bọ́ tèmi ìwọ náà máa bọ́ ti tiẹ̀ oníkàlùkù ló máa bọ́ ti tiẹ̀ ìkìrà kitabaka Ọlọ́run bá ní pé máa ka tíra máa kà bí tíra báyìí gbogbo nǹkan tá a ṣe ló wà nú ẹ̀ bíi mẹ́mórì káàdì ni wọ́n máa ṣíwèé yẹn wọ́n máa kà á ọjọ́ tó pààyàn lẹ́kùnjayé ọjọ́ tó lu jìbìtì ọjọ́ tó lọ tó jí ààfin aláàfin tó sì lu ààfin náà ọjọ́ tó lọ fògùn sórí ilẹ̀ onílẹ̀ ọjọ́ tó ṣe gbogbo nǹkan wọ̀nyí wàá máa kà á nínú ìwé yẹn àtàwọn tó ṣe dáadáa náà àwọn náà máa ka titi wọn Ọlọ́run bá ní pé ìkìrá kitabaka kàfà binafsika al-yawma alayka hasiba gbogbo nǹkan tó bá nínú ìwé yẹn ni Ọlọ́run bá mi kì í ṣọba alábòsí nǹkan tó fọwọ́ ara ẹ̀ ṣe láyé nìyẹn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba especially àwọn àfà á ní ẹnìkan bára wọn jà lórí social media eléyìí náà dá sí eléyìí náà àwa ò sí fún yẹn nǹkan tó bá wù yín kí ẹ máa bára yín fà ẹ ń bẹ́ẹ̀sì jẹ́ ni because nínú ẹ̀sìn téèyàn méjì bá ń jà èyí tẹ́ ń gbà fúnra yín lórí social media yẹn téèyàn méjì bá ń jà
ẹ máa dákẹ́ ni ẹ máa wọ́n tí wọ́n bá ti rí pé nìkan ò sọ̀rọ̀ tó ráàyè yẹn tẹ̀ bá ti lè ráyè sọ̀rọ̀ irú social media ẹ̀sìn tó bá sọ̀rọ̀ ó lè bẹ́ẹ̀ ní nínú ìwọ náà tún léèyàn lẹ́yìn ẹni náà tún sọ̀rọ̀ nǹkan tó ń fa gbogbo náà ni ẹ dákẹ́ máa wà àwọn tó bá ní kọ́ rẹ̀ tẹ bá dákẹ́ bá wò wọ́n eléèbó ní ilé ni ilé náà búlọ́ọ̀lá wọ́n ń búra wọ́n máa stop but bẹ́ẹ̀ ṣe ń dá sí tẹ́ ń dá sí yẹn ẹ̀ ń bẹ́ẹ̀ sì jẹ́ ni ẹ̀ tẹ́sí ṣe o adẹ̀rí kan nínú ààrẹ nínú àwọn àfáà náà tó kí wọ́n ti wò pé àwòṣìlélẹ́ yìí ọmọ èèyàn ògbúdọ̀ rí pé èèyàn dá sílẹ̀ tí wọ́n ń withdraw àwa ò tí ẹ̀ bá yín dá sí rárá àdẹ̀ lè dá sí káwa ṣe wá sí kò bá jẹ́ ọ̀ méjì ló gbọ́ nágòdè àwọn òsì aṣọ́sẹ́tì èèyàn ẹ̀ tó bá dẹ̀ láwà nínú ayé làwọn máa rí ẹ̀ tó rí wa àwa ò rí má commit crime bá commit crime àwa ò rí ẹ àwọn pẹ́pẹ́ àdẹ̀ rí ẹ yẹn àwa máa ṣàìdá ẹ kò sí tó kàn wá ò bá lóògùn ò bá ní tíra ò bá àgbọn àjọ̀nú I don't care reality là á máa sọ gbogbo ẹni tó ti gbá àwọn èèyàn ní abroad ẹ̀yin àfà ẹ wá nọ́mbà wọn rí o ẹ lọ bẹ̀ wọ́n tẹ̀ bá lè rówó dá padà àwọn afáàsì máa ń náwó nákú náà ni ó ti kọ́lé ìwọ àtọmọ ẹ̀dẹ̀ ń sùn sínú ilé náà ilé tẹ́lẹ̀ pé ìpààyàn lẹ́kún gbà ní ìwọ àtìyàwó ẹ̀dẹ̀ ń sùn síbẹ̀ ẹ rí ayé ti bàjẹ́ àáfàá ló máa ń ní nǹkan tó kéré jù àáfàá máa ń gbà àwẹ̀ ni àáfàá máa ń láàánú ni àáfàá máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ni àáfàá ò kí ń lójú kòkòrò àáfàá ò kí ń ṣe kéta kéèrò kéésàn gbogbo àwọn ìwà burúkú kò kí ń sí lọ́wọ́ àwọn àáfàá máa ń ná mímọ̀ ni àmọ́ mímọ̀ táwọn èèyàn ń ná nísìn a máa kéwu fáírọ́ọ̀sì a máa sọ lábára fáírọ́ọ̀sì láti lè fi ṣe kíni láti lè fi jí láti lè fi ja àwọn èèyàn lólè àwọn tó bá wá ń jíṣẹ́ níwájú Ọlọ́run mo sọ fún ẹ last week mo lè tẹ́mi sọ ìmọ̀ tẹ́mi ń ná mo ní ó lè má tó tẹ nìkan àmọ́ ju ti mílíọ̀nù èèyàn lọ confam kí dẹ̀ ṣojú ọ̀nà yìí nìkan ni mímọ̀ tọ́lọ́ ń bùn wa mímọ̀ pọ̀ so àlùbẹ́rẹ̀ ti jẹ́ pé wá pé wà máa hù tí tún mìíràn lè hílímì ìlà kọlí ìlà Ọlọ́run ní àlùbẹ́rẹ̀ ni pé díẹ̀ la fẹ́ dá nínú nǹkan tó ń jẹ́ ìmọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam òun kọ́ ni Imam madrasa tamanga kò ní mímọ̀ àmọ́ lónìí nǹkan ìmọ̀ Ànábì kò sí ìmọ̀ tó tayọ ìmọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam jẹ́ kí n fún ẹ lónìí yẹn ó ní Imam madrasa tó tanziluha limuha wa man qara kutubu min awala kataba Imam madrasa kò lè kọ́ náà kò lè ká àmọ́ wà lọ́wọ́ la sọ ọmọ kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ó dẹ̀ dọba mímọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so ma utitu ilmi la qalila ìwọ tí ẹ̀ ná púpọ̀ tó lò níyẹn ná sáyé kárí so tó fáwọn èèyàn má fi lu jìbìtì confam so ọlọ́run gbàdúrà wa o oògùn kò sí nínú ẹ̀sìn o èyí àfá ẹ̀dẹ̀ yẹn má ṣògùn fáwọn èèyàn mọ́ o ẹ má wòṣẹ́ fáwọn èèyàn mọ́ o á pàdé ọlọ́run kò síṣẹ́ wíwò kò sóògùn nínú ẹ̀sìn mo ti sọ fún ẹ lọ́kọ́ bọ́n ṣe ń wá gbogbo mọ́ yẹn fi àlùkùránì sọ́ọ̀tì gbogbo nǹkan lọ́kọ́ bọ́n yẹn fi sàárà sọ́ọ̀tì gbogbo ìṣòro lọ́kọ́ bọ́n yẹn fi àlùkùránì sọ́ọ̀tì gbogbo ìṣòro lọ́kọ́ bọ́n yẹn fi sàárà sọ́ọ̀tì gbogbo ìṣòro yàtọ̀ sí ètùtù èmi ò bá sọ̀rọ̀ ètùtù tẹ́ ń gbé kiri o sàárà sádàkọ̀ ọlọ́run ò kọ́ ààwẹ̀ ọlọ́run ò kọ́ ọ̀nà mẹ́ta yìí ti tó òun nídìí nǹkan wájú ọlọ́run okó àwẹ̀ tí okó sàárà àti ayé àlùkùrì á ní bóyá ó hàn mu ni bóyá ó ń kà ni bóyá ó ń sá ni orúkọ ọlọ́run Làtífù ló ń pè ní ó ti tó àmọ́ wọ́n ń wá kán ṣàforí ẹṣin kán fi gbọ́n ṣẹ fún ẹ ẹ̀yin tẹ́ rìn kiri náà ẹ máa rìn kú ni o gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń wá ìwákúwá kiri òun ló ń lọ ṣọ́ọ̀ṣì òun ló ń lọ sí mọ́sìkì òun ló ń lọ sọ́dọ̀ babaláwo ẹ lè rórí rẹ bẹ́ẹ̀ ẹ dẹ̀ nípàdé ọlọ́run ọba dáadáa òun náà ló tún lọ ájì gbogbo ẹ̀yin tẹ́ ti lọ sí ara oko ló dẹ̀ ń ṣoògùn illiterate ló ń ṣoògùn gbogbo ẹ̀yin tẹ́ ti lọ hajj pátápátá confam ni mò ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ti lọ sí hajj pátápátá bó ṣe ń gbọ́ kínní lọ túbá gbogbo ẹ̀yin tẹ́ ti lọ hajj tẹ́ wá dé padà tẹ́ èyí ń ṣoògùn tó ń wọ ẹṣẹ́ àwúre tó tọ́ ó lè máa sọ pé sáyé ní sọ títí ẹ̀ àmọ́ wàá regret nígbà tó bá ń sọ pé kí ni o kọ́lá rọ́bì iríjì onílà alẹ́ amálù sọ́lẹ̀ àfihàn tàrákìtì gbogbo ẹ̀yin tẹ́ ti lọ hajj tẹ́ ń gbọ́ṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti kẹyìn hajj tẹ́ fi ń ṣí ọtí tẹ́ fi ń mọ̀ gógóró ní ládá ẹ̀dẹ̀ lọ fojú kan ilé ọlọ́run ọba ilé mímọ́ ẹ wá di ẹ wá ń ṣòṣì yàtọ̀ sí páàjì yín ò lọ́bì kankan ẹ wéètì owó ni ẹ lọ ẹ ṣe tọ́rìsì lọ ni yàtọ̀ sí yẹn ẹ̀tù jìyà torí lé mímọ́ lẹ lọ àtẹ̀yìn tẹ́ di ọṣẹ lọ síbẹ̀ àtẹ̀yìn tẹ́ síngbẹ́rẹ́ kẹ́ tó lọ ájì ipe gbẹ́rẹ́ aláti síngbẹ́rẹ́ kẹ́ tó lọ sí ájì ájì wọ́n wà níbo yìí sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀kọ́ má lè sọnù ni tẹ́ lọ́ ṣe kiri pé àtúnfi gbẹ́rẹ́ kun tó wá ṣàdúrà tó bá lu ọṣẹ yìí tó wá ṣàdúrà ní fọ́sọ̀ àtẹ̀yìn tẹ́ lọ́ ń bu yẹ̀pẹ̀ Sàfá àti Mọ́rúwà kí mọ́ kẹsà látún yìí lè kún ẹ̀yin tẹ́ lọ́ ń bu yẹ̀pẹ̀ mọ̀sídìí mọ́sálásí Ànábì
ẹ̀yin tẹ́lọ́ bu yẹ̀pẹ̀ Mẹ́kà wá sí Nàìjíríà tẹ́ ń bù káàkiri tẹ́ fi ń ṣóògùn ẹ̀ nípàdé Ọlọ́run ọba dáadáa àfi tẹ́ bá ṣe ń jì gbogbo nǹkan wọn yẹn kò sí ní ẹ̀sìn ó lọ Mẹ́kà lọ ń bu yẹ̀pẹ̀ Sàfà àti Márùwà ó lọ Mẹ́kà lọ ń bu yẹ̀pẹ̀ mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí ní ẹ jẹ́ kí n bá yín gba wọn kámẹ́rà ń wo àwọn èèyàn wò pé ẹ̀gbẹ́ fẹ́ dànù ni àwọn ò mọ̀ ó gbé wá sí Nàìjíríà ó fi ń ṣàwúre fáwọn èèyàn pé èrò ń pọ̀ mọ́ṣáláṣí ó dá àṣà látúlẹ̀ wọ́n bá gbálẹ̀ iyẹ̀pẹ̀ ṣọ́ọ̀ṣì wọ́n bá lọ bu iyẹ̀pẹ̀ ọjà tó kún jù wọ́n bá gbá iyẹ̀pẹ̀ mọ́ọ̀sì iyẹ̀pẹ̀ ìdí èṣù wọ́n bá bú gbogbo àwọn màtíríà mú sọ fún ẹyẹn I'm very sorry ẹ má bínú ẹ̀yin tẹ́ dá àṣà látúlẹ̀ o mú kàn ń sọ ẹ mà àṣà látúlẹ̀ lọ popular jù tá ń dá tí wọ́n ń dá àtàwọn nǹkan mìtẹ́ ń dá nínú ẹ̀sìn àtàwọn ìjọṣá tí wọ́n lọ rí nǹkan wọ̀nyí síbẹ̀ sí mọ́ṣáláṣí sí ibi tí wọ́n ti ń ṣe kérò lè kún lórí kíni torí owó jíṣẹ́ yẹn torí tọ́lọ́n tànábì kọ́lọ́n dẹ́ fàlùbáríkà sí ọlọ́run wọlé àná mọ́mọ́ agbájú àwa o subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin tó bá pẹ́ lóòótọ́ ọlọ́run bá ròyìn istighfaru pé tí wọ́n bá ṣe wọn a máa forí ẹ̀jìyàn tó bá rọjọ́ àlìkìyámọ̀ tó bá gbé istighfaru sínú scale istighfaru tó wọn ọlọ́run máa já scale títọ́ ọlọ́run bá já scale ọlọ́run ní títí ẹ̀ náà lè já scale tó bá ṣe pẹ̀lú mímọ́ a kì í mọ tí kálá ń porúkọ ọlọ́run a kì í ṣoògùn kálá ń porúkọ ọlọ́run gbogbo nǹkan wọ̀nyẹn ọlọ́pọ̀ ń pa gbogbo ẹ̀ pọ̀ ló fi rí ṣéńjìsì o ò lè rí ṣéńjìsì tó ọlọ́run ọba o ò lè fi tọ̀fọ̀gbẹ́ o ò lè fi gbẹ́ fọ̀tọ̀ níwájú ọlọ́run ọba ló fi sọ fún wa pé astaghfirullahi mílí alimizani subhanallahi mílí alimizani walhamdulillahi mílí alimizani la ilaha illallah mílí alimizani Allahu akbar mílí alimizani ọlọ́run ọba sọ fún wa gbọ́dọ̀ pé istighfaru máa já skéèlì lọ́jọ́ àlìkìyámọ̀ èyí tó ń ṣe láyé tó wáyé náà máa já skéèlì tó bá pẹ́ láyé lọ́wọ́ máa já skéèlì èyí tó ń ṣe pẹ̀lú mímọ́ náà máa já skéèlì alihamudulilayi tó ń ṣe fọ́lọ́run ọba tó ṣe pẹ̀lú mímọ́ ni ó máa já skéèlì subhanallah tó ṣe pẹ̀lú ọlọ́run ọba tó ṣe pẹ̀lú mímọ́ ni ó máa já skéèlì àwọn tó bá ti pẹ́ bọ́pọ̀ mọ́ ọlọ́run ọba kò ní já nǹkan kan ìyọ̀n nípàdé ọlọ́run ọba dáadáa kọ́lọ́run wọlá nàmà kó wọlá àlìkùrìánì kó wọlá nǹkan tọ́lọ́run bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sẹ́dá tó mọ́ kọ́lọ́run bá fọ̀nà mọ́ gbogbo wa ìdìnà siratal mustaqima siratal ladzina an'amta alayhim mádẹ́gbàgbé ìwọ ológun ó ń sọ ní wákàtí ìrun tó ń kílẹ̀ everyday pé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́dọ̀ ọlọ́run ọba ló ti máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba ló máa sìn ọ̀dọ̀ ẹni wàá ti máa wá ìrànlọ́wọ́ ìmáàmù ó ń sọ bẹ́ẹ̀ every hour jọmọ́ ó ń sọ bẹ́ẹ̀ lọ́kùnrin lóbìnrin à ń sọ bẹ́ẹ̀ every hour iyyaka na'budu wa iyyaka nasta'in tó bá ti ń kírun pé ìwọ ọlọ́run ọba la fẹ́ máa sìn ọ̀dọ̀ ẹ láti máa wá ràn lọ́wọ́ ìwọ iná ló lọ sí lédì ìwọ iná ló lọ sílé awo ìwọ iná ló lọ sí ṣọ́ọ̀ṣì ìwọ iná ló ń wá ràn lọ́wọ́ látọ̀ ògùn ṣó ti ní pé ìrun ẹ ó kù wá àtọlọ́run ọba àwẹ̀ kò dẹ̀ sí pé ó kù wá àtọlọ́run ọba kò ní tẹ́wọ́ gbà ní very sorry mẹ́ka tán ara gbé kúwé pé ṣé òun fẹ́ dájọ́ ni ó ti fi alukuran Karim ó ti fi tọ́ wa sọ́nà ẹ dákun ẹ ká ṣe ogun kan wa ní mímọ́ kéèta kéèrò kéèsàn ẹ jẹ́ ká jìnnà sí òfófó àwọn ìwà bàjẹ́ ká jìnnà sí ọlọ́run ọba ní kẹyẹ ká gbọ́kànlé ọlọ́run ọba dùn gbogbo wa nínú ọlọ́run ọba gbàdúrà wa ìzáàzá alákà ìbádí anífà ẹni kọrí ibu jìbùdá wa tàdá yìí ìsáàdá àní fálẹ̀ يؤمنوا بي لعلهم يرشدون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير بسم الله كل الله فضيلة الشيخ الإمام علي بصيري أنا بسم الله الرحمن الرحيم كل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الإله ìsájà àmọ́ṣẹ́ ọlọ́run kó máa bá gbogbo àwọn olólùfẹ́ wa àti ìjọba global Dahiratu Dhikrlahi home and abroad wallahu ya'simuka minan nas bismillahir rahmanir rahim lillahi quraishi la vimri la tastai wa safi fal abdu rabb azal bayt alladhi tamam min ju'i wa min auf bismillahir rahmanir rahim idha ja'a nasrullahi wal fatih wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba bismillahi lilafi gbogbo àwọn tá ìlò bí láyé lilafi kó máa bá àwọn òbí wa bismillahir rahmanir rahim quraishi la vimri la tastai wa safi fal abdu rabb azal bayt alladhi tamam min ju'i wa min auf bismillahi kúlọ̀ lọ́wọ́ fún gbogbo òkú alálìkẹ́ àmọ́ àtàwọn àfáà wa bismillahi rahmani rahim Allah ahad Allah samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al mursalin wa alhamdulillahi rabbil alamin Ọlọ́run jẹ́ aṣoríire àmín assalamu ala liqa'i.